jẹ wá jí. ọ̀rẹ́ mi bàbá jẹ́jẹ́. bàbá ló jẹ sà. ọ̀gá bòròrò. àwọn olójú kò. aláṣìírí mi máa jẹun lọ ṣé ọ̀rẹ́ rẹ ojú kò bòròrò náà tẹ̀lé ọ kiri. ọmọ fi gbogbo ara jẹ́ bòròrò kọ́míjẹ́. ọ̀rẹ́ tí a ní láti lè wà. ṣé àtìrí mọ̀ láti rí mọ̀. lẹ́nu rẹ̀. wọ́n gbé síra wọn ni. tí mọ̀ sùúrù lẹ̀ ìwọ gbọ́ pé ìjẹ̀sà wọn jẹ́ mọ̀ sùúrù. wọ́n dẹ̀ lọ́lá láti rí ìrìn olùsíjàsà náà sí wọn náà ọlọ́jọ́ bí wọ́n bòrò. lọ́lọ́dá. bẹ́ẹ̀ gbàrọ̀. ìmúlẹ̀ ìjọ. sọ́nù bì ní o. oṣooṣù. àní sólù bí ẹjọ́ ẹ̀kọ́ ìjẹ̀sà tọ́ra bí àlékò ó fowó ránṣẹ́ lé ní kò ní wálé ọdún nù àmọ̀ wá yìí. obìnrin ẹsẹ̀ tẹ̀ mọ̀lẹ́bí ẹ̀. kọ́ bá di ọjọ́ rán atumakara ní kúkú. ọ̀dà ẹ̀ máa jayé lọ. ọ̀dà ẹ̀ jayé. àwọn òjì ẹ̀ nínú kúkú owó làwọn mọ̀ náà. ẹ̀ tí mo fẹ́ sọ náà torí bí àwọn ni ní ẹni pa yóò kẹ́ fẹ́ títà rẹ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn ni máa jẹ wọ́n mọ̀ ní kúkú bá. ẹ wá gbọ́. àǹtí mi kí ló bọ̀ yìí. tóòtì ẹlẹ́nu bíi ìdí àgbẹ̀ lóòtì sẹ́yìn bàbá jẹ́jẹ́ sọ́mọ tẹ́sípàsì ọ̀n tẹ́sípàsì ibi mi náà ẹ̀kọ́ òbí ọ̀sán pé mo mu wa ọmọ tó ń wé èyí ọ̀kan ni o ọmọ tó ń wé èyí ọ̀kan ni o àbúrò mi gangan ni mo sọ múlẹ̀ báyìí lọ́wọ́ ìgbà ó dà kọjọ mú oru sọ ètò ìrẹ̀ mi mú wa o tó mo bá tẹ̀ ń gbòòrò sí tán àfẹ̀yẹjọ ẹni tó dá ṣe pé mo bẹ̀ bá fọmọ fún ipò tó dákú bùkátà rẹ ni bọ́ bá fún mi bẹ́ẹ̀ ta la ìfún ìtòfún ṣe jíta ti náírà gbà ó ti tayọ àyè rẹ ṣùgbọ́n rú rẹ bọ̀wọ̀ pé o lè ṣe bó ṣe àwọn èèyàn lóòsì ló kọ ẹ̀ lóòsì sinẹ́ òdìkà bàbá rẹ̀ tó pé sọ́jà ń bá wa ìgbà tí wọ́n lójú ogun ìyẹn mú bọ̀ eré ogun lo ọwọ́ akéyì òun àti bẹ́ẹ̀rù báyìí ọmọ ẹni ọkàwé jù lọ kéwèé ni ó kéwèé gan ni ọmọ bíi sukùl tọ́lọ ni transformer university ní aládìẹ. transformer ń fà sí. láàrin mi àjẹ ó dáadáa kún mọ́ bínú ṣé gbogbo ọ̀nà títí yín wọ́n sọ pé bí inú iná bí inú náà ní ká ẹ ti máa kàwé ni ṣé gbogbo yín lẹ fẹ́ jóná kú ni ó rè lẹ tara fẹ́lẹ́fẹ́lẹ́ lẹ sọ̀rọ̀ jù báyìí náà lọ yìí. akáàtì ó ti yé mi ọ̀dà má bínú o láàrin èmi àti ẹ tí wọn náà wọ mi kàn tó rántí bí màálù tọrọ bẹ kílò gbó kọjá náà ní ìsìn. Rose lórúkọ mi. láàrin èmi àti ẹ Rose ló kọjá ìwọ Senabu wọn náà ti di Rose. èmi. kí ló ṣe ààfún tó yẹ gbàdo ni ṣé Senabu kọ́ yìí ni tẹ́mi àti ẹ̀fẹ́ nu sọ́ra wa tọ̀tọ̀ ní ìjẹta níwájú ilé yìí. èmi. Senabu èmi. tẹ́mi àti ẹ̀ máa ń pàdé lálẹ́. láì jẹ́ ti bẹ̀rẹ̀ o. bẹ́ẹ̀ bá sọ ilé yìí mọ̀ ṣe ti jẹta. kò kì í ṣe ti jẹta o. ọ jọra wọn ni o. o ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ o. o ti mú ni. ètí tiẹ̀ ní sí. ó ní Rose lórúkọ tó ìwọ sọ pé Senabu. ìmọ̀bìnrin ni màgbé èso ni. àìní ọyẹ kò yọ o. àló ti yé mi. bí ọba fẹ́ gbádùn àkànní ẹ̀kọ́ sọ́mọ̀ pé yóò fi kàn gbà kan. bẹ́ẹ̀ ni. jẹ́jẹ́. ọmọ tó jẹ́ pé Rose tiẹ̀ ní jẹ́ gan-an ní máa Rose ọbẹ̀. ló Rose yẹ yí gan. ó lè Rose ayé ni. bá a kò sí wàhálà. ẹyẹ kò yí ọ. kò kẹ́kẹ́ dé wàhálà. oníjẹta ló ti yé mi gbà. bọ̀wọ̀ fún mi. ọyá tí a fẹ́ bẹ̀ owó náà. lọ́ba tán. Aya mi, ẹ o, ọkọ mi, ẹ ìyá mi, ẹ òkè, ọkọ mi, ọmọ ọlọ́dẹ òkúto, ọmọ ọgbọ́n kékeré, ẹ ra màá ẹ kásùn ma. Ìyá, lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ wa pé jẹ́jẹ́ wa, ọmọ ní kò máa bọ̀ ó pé fọ̀kẹ́ ti dé o. Ọlọ́run ṣe. Ẹ jàre.
ṣé ọ̀wá sí tẹ́rù fi pọ̀ tó báyìí nígbà tó ń bá mi sọ̀rọ̀ ọ̀ sọ pé ó wálé tó báyìí èmi ló pọ̀ bọ̀ wá fún nǹkan kan ni. Mami, wàhálà wà o. Kí ló dé? Wàhálà wà gan-an nígbà tí mo bá ń sọ̀rọ̀ lórí fóònù yẹn mi fẹ́ bà inú yín jẹ́ ni o. Ẹ wò mami, nǹkan ti yí padà sí àyídá fọ́tà mi àti jẹun àárọ̀ ó nira fún wa báyìí ní fámìlì wa ta ń rọ̀ ọkọ̀ bá tọ̀sán ọ̀bá talẹ́ iṣẹ́ kò lọ déédéé mọ́ gbogbo nǹkan ti change pátápátá. Ẹ wò ìdí nìyẹn tí mo fi ń bọ̀ wá sílé o mo mọ̀ pé tí wàhálà bá dé ní bísà wa yẹn ilé ò lé wa ká padà wá sílé o èyí tí mo fi wálé nìyẹn. Mami ẹ má dá wọn lóhùn nígbà tí ààrẹ owó ilé sọ fún lánàá mọ́ ló léwa pé ká kó kúrò nílé òun ìyẹn ló jẹ́ ká máa bọ̀ wá báyìí. Gòkè sórí rẹ̀ ò burú wọ́n sọ fún mi pé òṣòwò mọ́sọ̀ pé kò sòwò rárá ni mọ́sọ̀ pé kò sòwò mi ti jẹ́ gbèsè gan-an. Bọ̀dá mi ẹ wò ẹ listen mo rò pé ẹ gbọ́ nǹkan tí mo sọ látàárọ̀ ṣe rí láti ibi tá a ti ń bọ̀ yẹn tá a fi dénú ìlú wa yìí 1,700 naira pé ló wà lọ́wọ́ mi ṣe rí 1,700 naira mo ti fún àwọn ọ̀ṣọ́ ní 1,000 naira ó kù 700 naira péré 700 naira ni mi àti ìyàwó mi jọ máa manage o. 700 naira. Bẹ́ẹ̀ ni o. mi ti jẹ́ gbèsè 25,000 naira lọ́sọ̀ bàbá ìjẹ̀sà ni mo ti lọ yá. 25,000 naira. ṣé ẹ ra lẹ lédè wa ni. Àbí o. ìkọ́lé. Kí lẹ wá fowó ṣe. mi rántí ògógóró ẹmu sìgá gbogbo ẹ. Ọ̀dà mi kí ni kọ́tà sọ ẹnu tí kò dùn yìí ẹ jẹ 25,000 naira sílẹ̀ jẹ̀mí kẹ́ ẹ fi ṣe kan gidi ọtí lẹ̀ fi mu. Ókè o èmi ò ní owó kankan lọ́wọ́ o. sórí rẹ ó dàrú sórí rẹ pé ṣé gbogbo ń tọ́mọ ìsọkalẹ̀ yìí ṣé ń tọ́ yẹ kó o fi lé lórí ló fi lé o. èmi mo yá wèrè wo 25,000 naira tí mo yá owó gbà sí owó rẹ bọ́ọ̀ bá gbà á orí rẹ ló kó ìwọ bọ́ fa o. Orí yín wèrè wo ló kú tẹ́ bá mi. orí rẹ ló kó ìwọ bọ́ fa. ṣé wọ́n sílé ni. ìgbà tí ọ̀rọ̀ sílé nínú ẹgbẹ́ ìyá ẹ̀rọ ẹgbẹ́ múra ẹlẹ́dẹ̀ ìyàwó mi. fún ta ni. ọkọ mi bó la ti wá fẹ́ tọ̀ báyìí. ṣé gan máa mi jàre mo rò pé orí tí a fi ṣèwé ó sì wà níbẹ̀ nígbà tó pé ìlú yìí láti brought up látilẹ̀ mo dẹ̀ mọ owó tí wọ́n máa ń ṣe inú ìlú yìí mo lérò pé tèmi àti ìyàwó mi bá wá fi ẹ̀sìn wa pamọ́ sílé tí mo bẹ̀rẹ̀ sí mo bá wọn ṣiṣẹ́ gàdí tí mo ń ṣe everything bẹ́ẹ̀ tí wọ́n máa kó travel tó máa ń lọ síwájú tí wọ́n lọ sí tí n bá tún mingle pẹ̀lú àwọn èèyàn mi máa bẹ̀rẹ̀ á sì máa jẹ àkókò jù báyìí lọ èmi ìyàwó mi pẹ̀lú ọmọ mi ó ti tọ́ nǹkan kan náà tẹ̀ kàn ṣe fún wa ni pé nínú àwọn rooms tó wà níbí báyìí ẹ fún wa méjì péré kákérò wa sí ìpàdé máa live mo mọ̀ pé láìpẹ́ ọjọ́ Ọlọ́run máa ṣe dáadáa pẹ̀lú mi. ìwọ ló nílé ọ̀rọ̀ létí ẹ̀kí máa ń sọ ilé nù ń lẹ̀ ń bò lọ kẹ́rù sí tó kẹ́rù sí ọlọ́mọdé yóò tó padà kọ́ wa padà wá tó wá búlé wá bá di kíní. ọ̀rọ̀ náà tí ẹ̀ fún mi lówó mi sí mo bá ń gbọ́ ọ̀rọ̀ lọ. kí lè lè bọ̀dá. bá tún ilé ẹsẹ̀ lójú. ọ̀rọ̀ mi ni. ṣé nǹkan ọmọ àbí nǹkan ṣe ọ ni. ìwọ ọmọ ẹ ò ní ròònù gòkè tó yẹ pọpẹ lọpẹ ló ń ga ni kò kó ọbẹ wa ṣe ló yẹ kó o dìde báyìí kó o sì lè bọ́ sómi kí wọ́n pẹ́ kí ló dé kó o pẹ́ tó nǹkan tán máa ń lọ oúnjẹ mi ló ti tọ́ yìí ẹni tí ń bọ́ mi ti dé tèmi ti bá mi ọba àròjù kankan kan ẹ láti gbogbogbò orí ẹ ti burú. olú ọmọ lábúlé kókó sódò olú ọmọ lábúlé gbèsè. bàbá jẹsẹ. jẹjẹ kí ló dé gan. ṣé àgbà fún bẹ́ẹ̀ ni. kí ló fẹ́ mi fún. ṣé wàá fẹ́ àjọ náà kẹ́kọ̀ọ́ ni. ẹ má kọlu. jẹjẹ. ṣé ẹ jáwé rẹ ẹ fẹ́ sórí ibú ẹ sábà pé kó sómi lù. bó bí bá wọn lù ṣé mo ní kọ́ da omi sí mi lára ni àbí wọn náà kọ́ lọ domi sí lára àbí irú kẹ́tẹ̀kẹ́tẹ̀ wà lọ. èmi ọmọ ní omi ẹ̀ka tí màá pọn. àní ẹ̀rọ bá ìníwò pé ẹja gbàlagbà. ọlọ́run ọmọ rúbi tíyàwó mi wá tó tún wá dá mi dúró báyìí ní sí ìwọ lọ. ẹ lọ́ bá pọ̀ mí ìníwò pé ẹja ìwà títa ní
ìníwò fẹ́ ìdàgbọ́ yẹ lọ́wọ́ àpọ̀ mi. èmi àti ẹ lọ́wọ́ àpọ̀ mi ẹ lọ́wọ́ àpọ̀ mi. ọ̀ wọ́n tà mí yìí. dàkìnì tí bá fún ìgbàjú ìlà yóò pọ̀ sí. ẹ lọ́wọ́ àpọ̀ mi wà. ìlà yóò gbà yìí. ọ̀dà àbáyẹn. èmi ni mo ní kí orí ewé máa lé ọ lọ. bẹ́ẹ̀ni. kí mo ṣe. ṣọ́ọ̀mọ̀ wípé mo sọ fún ọ èsì bí kò lè sá mọ́ mi lọ ọgbà owó bíi 25,000 náà wọ́ mi ọ̀fẹ́ financial sí àbúrò rẹ̀ kó wà lẹ́kọ̀ọ́ àtìgbà yẹn lọ tí mi dọ̀jù mi kọ́ mi ṣọ́ọ̀mọ̀ wípé ní alẹ́ àná nígbà tí ọ̀fẹ́ gba ti wájú lé mi torí pé ọjà mi lọ́lọ́ gba ti rọ̀rọ̀ kí rọ̀rọ̀ kí ọ gbọ́gbọ́ kí ọ sá lọ bí mo ṣe rí ọ kí mo ṣe gbé wájú lé mi ni mo ní pé kí orí ewé kó máa bá mi lé ọ lọ orí ewé ò gbà ó bá mi dé ìdè. tèmi mà bá mi. ọba olóòótọ́. bàbá mi ṣe é. bí kí ọ máa dé. ẹ̀rí pé tèmi bá mi dọ́gbẹ́ kẹ́ àgbà mi. kílódé. ó ṣe dúró dídè kò yé mi. èmi ni mo wí kàn dé. kílódé bàbá wálé kí ló ṣẹlẹ̀. ìyàwó ni bá a ṣe bí nínú èmi gbà tèmi délé tí mo wá yín wálé òní ìbá bá yín o ojú abọ́bá ní èyí ti lọ ibi alájọ dé o ibi alájọ ní ọ̀sán gan dájúdájú ọkùnrin ni ẹ wà lọ ǹjẹ́ kémi ó sì wá yín lọ bí tí ẹ ti lọ dá àjọ bí mo ti wá ń bọ̀ àdán kiri burúkú yìí ló bá da omi sí mi là bàbá ìjẹ̀sà náà máa nu mo tún de olúwa rẹ̀ láì ṣe wèrè kọ́ lọ́wọ́ ọmọ yà mí wèrè. bàbá wálé ẹ dákun torí ọlọ ṣé mo já ròbó ni àbúṣe ìṣàmọ̀ pé mò ń dájọ́ ní thursday ni kí ló ń ṣe yín ganan kí ló dé ganan ẹ jẹ́ pa ẹ̀ka ẹ jẹ́ pẹ̀mí yín pọ̀ síbì kan àbọ̀ bàbá tiẹ̀ lọ́rọ́ ti ẹ dákun kí ló ṣẹlẹ̀ o. a dáa fún ọ àyà mi sọọrí ọkọ rẹ ọdẹ ya 25,000 lọ́wọ́ mi ọdẹ wàá dá mi ní ọjọ́ mẹ́ta wípé kí àbúrò kí ọ wà lẹ́kọ̀ọ́ kí ọba ti fowó yẹn ránṣẹ́ òun á wá fún mi lówó àtijẹ́ta lọ́ọ́ ti mi dọ́jì mi lọ́dọ́jì mi ṣùgbọ́n bó ṣe mi lọ ní òní èmi náà mo wá dúró mo wá wo ìkọ́ fẹ́ gbà bí ó ṣe gba tiwájú lé mi báyìí torí mo ní wèrè kan ní àdúgbò rí a orí ewé ní orúkọ rẹ̀ ó yá èrèwé máa tẹ̀lé lọ bó ṣe mi lé lọ nìyẹn bó ṣe mi lọ ìgbà kí Ọlọ́run wá fẹ́ bá mi bá tẹ̀lé jẹ́ gẹ́gbó ọ̀dọ̀ mi lé lórí níbí bí mo ṣe ní pé kọjọ kọ́ bá mi dé nìyẹn láì dẹ̀jọ́ ní ọ̀dọ̀ rí a kí ènìyàn bá jẹ́ lówó níwájú Ọlọ́run àti ènìyàn òkùnrin máa fi dé títí ìgbà kan máa fi san owó rẹ̀ láì dẹ̀jẹ́ wípé ọ̀sán owó rẹ̀ ẹ lè bọ́ lóko dídé o ọ̀yá ẹ máa mú lọ. bàbá wálé ṣùgbọ́n. ẹ tí ìdòwò ń padà. bí owó ẹran ẹgbẹ́ ìrẹ́yìn náà lẹ sí ẹran ẹgbẹ́ òun àbí ta ló jẹ ẹran ẹgbẹ́. sí ọ̀rẹ́ yìí ebi wà fúnra rẹ ló kówó fún mi tó ní fẹ́rẹ̀ fẹ́ kí n fi gúnyán fáwọn àbúrò rẹ̀ àbí nígbà tí mo sọ bẹ̀rẹ̀ tó ṣe bí ìtọ́jú bẹ̀lẹ̀ jẹ bẹ́ẹ̀ ló mo jẹ́ ń bẹ̀ kí la tọ́ jẹ́ gan ẹjọ́ tó ọlọ́run má wo tí ò dá wọn mi lẹ́sẹ̀ o kí ló dé gan-an tó wọn kí mo sọ fún gbà náà tó ní pẹ́pẹ́sẹ́ o àbúrò rẹ̀ tí bá ti ń lọ ọgbà tó 50,000 ọgbà tó 100,000 wọ́n wá ti gbà báyìí ní ìsìn kò sí wàhálà ẹ wò bàbá ọkọ mi ẹ jèrè. àtàrà fún ọlọ́jà ìmáàmù ní méjì náà. ọmọ jẹ́ ẹgbẹ́ ewé tí dọ́ dáadáa lè mọ́lẹ̀. iṣẹ́ kẹ́ ẹ ṣe ibi iṣẹ́ irọ́ ni ẹjọ́ òfò lẹ́ tó káàkiri tó yẹ pé supervisor ti dé tí mo kàn ra kóòdù wọn mọ́lẹ̀ bẹ́ẹ̀ pé kí wọ́n má ti wà o ẹ wá rojú òfò káàkiri tí gbà. supervisor ti wà round àbí. wọn àti dè wọn wà lórí rẹ. ẹ ṣiṣẹ́ fún mi jọ. jíjà lọgọ tájọ gbélé. kí ni wèrè ń wá tó ń para ro kìdẹ tí wọ́n ta lé abọ́ fún. ẹ ra mà. báwo ni ẹ kú iṣẹ́ o ṣe kí ló dé tẹ̀ ń tọjọ́. ẹ má tún ṣẹ́ náà níta. bóyá ẹ ká ẹgbẹ́ sílẹ̀ ẹ bá kiri jẹ́jẹ́ lọ́gọ́. wọ́n kì í ní ìsókè náà ń gbé sókè. ẹ jọ mánéjà ṣé ara wa náà lélẹ̀. ara wa ni ẹ bọ̀ kí ló dé tí wọ́n kún mẹ́ lórí báyìí. ok next time tí bá fi lè bá irun yẹn lórí ẹ mo máa ní kó sáàkì ẹ. ẹ má bínú mà ẹ má bínú. báwo ni àwọn ọjà táwọn kó travel yẹn. àwọn bags yẹn wọ́n wà nínú store ṣẹ́ra kan ní kákan park àwọn ilé ní tó wà ní store nísìnyí trailer ní pẹ́ wá kó wọn la máa lọ deliver wọn ẹ jẹ́ kí n. ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ kí ló tó jókòó ẹlẹ́yà sílẹ̀ sí ibà táwọn yòókù ẹ̀ ń ṣiṣẹ́ tí wọ́n á jókòó síbà tó ń sun òsì kí ló ṣẹlẹ̀. a ti wà ní closing hour modern do the guy kan tó máa help mi lọ sílé. ìgbà tó wà closing hour tó lè ṣe extra time wà á dẹ̀ gbé rẹ dìde wà á máa lọ sílé dúró nọ́mbà bọ́ ìṣe wọ́n rẹ̀ sí mi ni kí ló ṣe fẹ́ bá rẹ́kọ̀dì mi jẹ́ ní iléeṣẹ́ ẹ̀ ni
kí wọ́n tó lè fi yẹn jẹ́ máníjà iléeṣẹ́ gàrí oníṣìkà tó ti dé bẹ́ẹ̀ mẹ́rin kí ló ṣe é sọfẹ́ balẹ̀kọ̀ mi jẹ́ ni. máníjà. I'm very sorry ma ẹ má bínú ma ọ̀lẹ́ bọ́bọ́ yìí ọ̀lẹ́ jẹ́ kí n bá mo lè handle ẹ̀ ma. ẹni sọ̀rọ̀ jọ kí ló dé náà ṣé o sick ni mo ń bẹ sọ̀rọ̀ dẹ̀ ń pariwo ìṣòro náà èèyàn sọ fún ẹ pé ó rẹ̀ ń ó ti rẹ̀ yín àbí. ó ti rẹ̀ mímí lè ṣe extra time. àwọn pẹ̀lẹ́ jàre pẹ̀lẹ́ bọ̀ mi ò láì bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yẹn lóòótọ́ iṣẹ́ yín lẹ́ ń ṣe ṣùgbọ́n ẹ̀yin náà ẹ fi ọmọlúwàbí kún náà mi ò láì kẹ́ ẹ sí àtì jù. jẹ́ ká lọ. òun parọ́ ni ma. Jẹ́jẹ́ ló Oh my God, báwo ni kí ló ṣe tó wá pọ̀ tí kò má bínú pípẹ́ tó pọ̀ tí kò zàrí sí àrífín fún mi nígbà yìí má bínú. Sẹ́ni mo kọ́ lọ sí Ajégúnlẹ̀ tí mo ti wá rí èrò kan 300 mo kàn sá mọ́ gẹ́tẹ̀ náà. Ó jẹ́ kí n pẹ́ ẹ má bínú jàre. Jagunlabi ọkùnrin ogun pọ̀. ẹgbẹ́ mo ti jù sako ẹgbẹ́ mi rẹ̀ kébí náà já sí. Ìyẹn lè o lè mélé mo ti mọ̀ pé máa béèrè tí mo bá ti wá bí ẹ mọ̀ bóyá ń lọ ya mo ti wá mo ti náà dání. Ṣọlẹ́lẹ̀ máa fi ń wọ̀ kan ni. ṣó mọ̀ pé ẹni tó fún ẹ yìí ṣó mọ̀ pé ọ̀sán pọ̀ yìí ìyẹn sárántì ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí tún máa mọ ilé ìsìn wàá pẹlẹbẹ ní tí wàá kú epo báyìí. ẹ̀gbọ́n sẹ́ni lè yí alẹ́ ilé yẹn mo sàṣẹ yóò akọ̀tà yà mí ẹ̀rẹ́ òkè sọ́lọ́ òun lọ́rùn. o lè change. ẹ̀gbọ́n sọpọ. ọ̀rẹ́ ọ̀sọ́pọ̀ ilé ní ti sá. jẹ́jẹ́ ló kọ́ a máa rí ọlọ́la. orí ẹ̀mí seriously gbọdọ̀ má rẹ̀ yín náà látàárọ̀ òun ló sì wọlé lè gbà lọ báyìí. wàhálà ni wọ́n lè fi dé tọ́sí. ọkọ̀ gòkè kí ló dé kí ló ṣẹlẹ̀. sọpọ̀ ya ìyá mi dúró tí ì wọlé níwọ̀n kan tí ò dẹ̀ tí ì wọlé pẹ̀lú mọ́ mi yìí sí tí mo ṣe dé ìwọ wọn wá béèrè lọ́wọ́ mi mi ìjẹ̀ lówó kankan lọ́wọ́ wọn làwọn ò lè tí ì fún wa lọ́wọ́ lásìkò yìí. ẹyin kí lè fẹ́ ká ṣe báyìí. mi ti mọ. kí n máa ti rìn. ọkọ̀ ẹ̀fọ́ ni mo ń bọ̀. kó lóun bá yí gbà padà ní kó kí n lásìkò yìí. ẹ bá mi manage ní fọ ẹ manage 5,000 lọ́wọ́ àná ẹ gbà bẹ́ẹ̀ ẹ manage. ó sọ́pọ̀ 5,000 naira. bẹ́ẹ̀ ni. ó sọ́pọ̀ ti fọ́ ní ìṣìbá àgbòrò ẹ̀ gbogbo gbẹgbẹgbẹ mú dání. kí n mú dání. mú dání kéènì. ìwọ tó yẹ pé ọ̀kadà ló ń gùn báwo ló fẹ́ get 5,000 naira tó má gbà lọ́wọ́ ẹ̀ bóyá ó lé ìlífà kan tó fẹ́ ṣe àbọ̀lájọ kan tó fẹ́ dáǹsì ó máa hàfẹ́ tẹ̀ náà. sẹ́rí ọ̀nkú gòkè sẹ́rí àwọn kankan wà tó jẹ́ pé wọ́n máa ń gun kankan máa wọ ọlọ́kadà lára àwọn àmì ìbẹ́ tó jẹ́ pé tá a bá gbé èrò ní ìdèbí tá a gbé ọdẹ kò sí pé a sáré púpọ̀ jù tàbí àgbé wọn ṣubú wọ́n wá wò pé 300 lájọ sàdéhùn fún ok máa fún yín ní 500 ẹlòmíà máa fún wa 1,000 so àánú la rí gbà. èmi náà máa ń ṣe bẹ́ẹ̀ mo máa ń ṣe bẹ́ẹ̀ gbà tó bá rí ọ̀kadà mi tó bá gbé mi tó bá wọ́ tẹ́ mi lọ́rùn máa fún ní nǹkan tí ó expect owó gidi máa fún bet mo ra stand ẹ̀. ọ̀nkú gòkè sẹ́rí tẹ̀ bá wá ju ìlọrin ó máa dùn mí ọ̀nkú gòkè ti gbàgbé ni ẹ̀yin náà kì í síyàn bẹ́ẹ̀ lọ́dọ̀ mi. pọ̀ that was then nígbà yẹn nìyẹn gbọ́dọ̀ tún gba eléyìí lọ́wọ́ ẹ̀ náà. ẹ̀yin náà wàá wòrú ìgbà téyìn náà wà ń sàǹfààní ẹ̀ fún wa ẹ wá sí kíni ẹ mọ̀ dání náà. ẹ ló bẹ́ẹ̀. ó sọ pọ̀ ó máa jọ mi lójú o ó náà máa wà pẹ̀lú ẹ̀ ó ní ṣubú ò ní accident nǹkan kò ní sẹ̀mí ẹ̀ fún mi. 5,000 naira. máa tún ṣe jù bẹ́ẹ̀ lọ. ṣé o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni wọ́n wá máa pariwo pé lọ́sàn-án lóru ó máa pariwo ọ̀sọ́pọ̀ wọ́n mọ̀ pé ara nǹkan tó ń ṣe tó fi impress mi lè wọ́n jẹ́ kí n parọ́ fún ẹ inú ìpèsè ayé mi lẹ́yìn Ayọ̀mídé
àti mọ́mì mi. ìyẹn ìyàwó mi yẹn àti mọ́mì mi ẹni tí mo tún fẹ́ràn jù láyé mi tí àwọn èèyàn náà mọ̀ pé mo fẹ́ràn ìwọ ni ọ̀rẹ́ mi yẹ kí n tún fẹ́ràn jẹjẹ tó yẹ kí n tún fẹ́ràn wọ́n burú jù mí seriously mi lè fẹ́ràn wọn ìwọ ni ká mo fẹ́ràn láyé mi ọlọ́run wà nípa náà ọlọ́run àdúgbò tiẹ̀ ìfàtí màá gbà má. nǹkan méjì kan ní problem yẹn wá bí kì í ṣe pé èmi ni mo jẹ́ breadwinner family wa owó tẹ̀ máa fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ yẹn ká tó gbà á ti jẹ gbèsè dé ládùúgbò ó dẹ̀ máa ń dojú tì mí gan. òfin àti ìlànà iléeṣẹ́ ti wà nìyẹn o bẹ́ẹ̀ kò sí nǹkan tí mo lè ṣe sí bọ̀ mo ṣì wà lóòótọ́ for now personally máa wo nǹkan tí mo lè ṣe sí gẹ́gẹ́ bí assistant fún yín ṣe ti wọ́. ẹ ṣé gan. All right. God bless you, ma. Yeah, no, don't mention. Thank you, ma. All right. Bye-bye. Okay, bye. Bye. Really nice. Ìyá Ayọ̀mídé. Bàbá Ayọ̀mídé. Láti jọjọ mo ti ń gbọ́ ẹkún Ayọ̀mídé. Kí ló ṣẹlẹ̀? Ebi ló ń pa á. Nǹkan kò jẹ kọ̀ọ̀kan látàárọ̀. Àjẹ tún jẹ sùn lánàá náà. Kí tèmi bá ronú sínú tiẹ̀ náà lè wúlò mi. Irọ́ ni o. Ayọ̀mídé, wo. Ayọ̀mídé kò máa fún Ààrẹ náà lèmi náà tún. níbo lẹ ti ní gbogbo eré? Níbi iṣẹ́ wa náà ni. Supervisor wa tí mo sọ pé láìpẹ́ mi yẹn, òun náà rà fún mi àti sẹ̀mó yìí. Ṣé ẹ̀yin sọ fún pé ebi ń pa yín? Mi ti ẹ̀ sọ fún ọkàn wà lẹ́gbẹ̀ẹ́ kan mọ́ hàn. Ó wá bí mi lè pé kí ló ṣe mí ní ọ̀dà pé ebi ń pa mí díẹ̀ lọ́wọ́ ní àṣìwáwọ̀ ìgbéra òtún fún mi ní 10,000. Wọ́n ṣe o, ebi ò ní pa àwọn náà. Àmọ́ ṣé ọkùnrin ni àbóbìnrin? Obìnrin ni. Obìnrin ni? Ó tún kọ́ wọlé lóyún? Kí ló dé? Ọmọ kékeré ni àbágbàlagbà. Kò tú ẹ. Ó ní owó lọ. Ọmọ kékeré. Mo dáhùn. Kí ni? Ló fún yín ní tó pọ̀ tó báyìí. Ọ̀kẹ́ dọ̀tí. Ìyàwó mi, wọ́n máa ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. Mi lè fẹ́ lómi lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ó dà. Afa. Èwo tún ni? Ó ti wá lọ ní ìjọba tó wọjọ́. Ètò ìjà fíìmù lẹ́nu. Dádà Yọ̀mídé, ṣẹ́yìn mọ̀ wípé nǹkan tó dáa ó ń fẹ́ àdúrà. Eléyìí tó kù díẹ̀ káàtó náà àdúrà ló yẹ ká máa gbà tó dífá fún pé ká sọ wípé mi ò bẹ̀ yín ní last week pé kẹ́ ẹ fi ọṣẹ tí mo fún yín níjọ́ kìíní pé kẹ́ ẹ tó fi wẹ̀ ni ó ṣeé ṣe kẹ́ má rí oore tó pọ̀ tó báyìí. Ó máa rí sọ. Ó rí sọ o. Mi sì fẹ́ wẹ̀ mọ́ o. Dádì Ayọ̀mídé níbi ẹ gbọ́dọ̀ mọ wẹ̀ ọṣẹ yìí lójoojúmọ́ tẹ́ bá ń wẹ̀ lójoojúmọ́ ó ṣe kẹ́ káwọn nǹkan yìí ó tún pọ̀ jù báyìí lọ. Bẹ́ẹ̀ ni. Kí máa wẹ̀ lójoojúmọ́? Ká bẹ̀rẹ̀ láago kan òwe ni tẹ́ bá sùn èmi ò tiẹ̀ gbọ́dọ̀ sùn tẹ́ bá ṣàtìní sáyìn pé kẹ́mi mọ ìjì yín kẹ́yìn sí mọ wẹ̀ kí mọ ìjì yín kẹ́yìn sí mọ wẹ̀ lójoojúmọ́. Ṣé mo lè wẹ̀ lálẹ́ yìí? Tẹ́ bá sùn gan èmi ò ní sùn èmi ni mo jí yín fún ara mi tó yá Kí n wẹ̀ àbí? nílò òdodo yẹn tàn án tó bá ti dá gbogbo ẹ̀ nígbà kẹ́ ẹ kẹ́ lọ wẹ̀. Ẹyẹ kọ́kọ́ ṣe ń dómi tó lè yá ibi ti pa ọmọ ìtú ẹ̀ wo ó fojú mi hàn ìpẹ́lẹ́ àdéhùn bíi ti girama lọ látàárọ̀. Ó ti bínú yìí. Wọ́n lọ́rẹ̀ sọ pẹ̀lú agídí. Má kò ní bínú bàbá ṣe lójú gbogbo àti ọkọ mi.
rẹ̀. òótọ́ ni kí ló ṣẹlẹ̀ tẹ́ fẹ́ rẹ̀? ẹ má dá mi lóúnjẹ rẹ nǹkan tí kò lè ṣẹlẹ̀ ni mò ń imagine mo dúró ẹ̀mọ́ púpọ̀ ò lè bọ́ síbi nǹkan tó fà á nìyẹn má bí iṣẹ́ gbọ́. ó dẹ̀ má lọ jẹ́ nǹkan tèmi náà ló lọ kàn mí. ṣé pé nínú ọ̀rọ̀ gbọ̀ngàn security ń bára wọn ṣiṣẹ́ nìyẹn. but ẹ jẹ́ kí èmi tètè ràn yín ẹ tètè lọ ra nǹkan tí mo fẹ́ ràn yín. ẹ má pẹ́ jọ. all right. àǹtí ẹ wo bí ẹ bá ti ẹ wò ó. pẹlẹbẹ jọ kí ni problem ẹ. ẹ jọ àǹtí tí mò ń lò tó kí lẹ́yìn méjì jọ ń lò. ó kàn lè believe pé mo ti ń feel bọ̀bọ̀ yẹn ṣá. pẹ̀lú bàbá yẹn. bàbá wo kí ni náà dà. kò wá tí ẹ pé kọ̀ náà ṣé ti bẹ̀rẹ̀ pàtì tán lẹ́yìn tí wọ́n á ní àkókò láwa fílẹ̀jì láwa yìí náà ṣé olú bàbá yẹn lẹ́ máa bàbá tó ní ẹwọ́ kò fìtì rárá o má jẹ́ parọ́ fún yín. ní sùúrù o believe pé bàbá yẹn náà kì í ṣe ọmọ kó kankan náà bó ṣe wà yẹn ó lẹ kó o rí i pé ó dà pé ó ní problem ṣe wá síbẹ̀. anyway àǹtí mo rí i pé ṣe ni bàbá yẹn ti kó sí ní lórí. mi ò dẹ̀ wá sí ìbá sọ̀rọ̀ kankan náà bó ṣe wà yẹn ọ̀ wá kàn ọ̀rọ̀ brief ọ̀rọ̀ fúnra wa díẹ̀díẹ̀ ó tán. ẹ kú ló fún wa yín tó tẹ̀. ẹ̀yin ọkọ mi ẹ kúrin ṣe dáadáa lẹ dé. adúpẹ́ mà irin ni mà. ọmọ mi ti ròyìn rẹ dáadáa inú mi sì dùn bí mo ṣe gbọ́ ròyìn rẹ dúró náà kí ló kọ rẹ ganan. orúkọ mi ni Ọlágòkè. ọlá ò ní tán ní ilé ìwé. àmímà ọmọ Fáṣọlá ní Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ Aláàfin gangan. bẹ́ẹ̀ ni mà. ojú pa tẹ̀tẹ̀rẹ̀ mọ́jọ́ ọmọ àti bàbá ikú bàbá yéèyàn kọ́. bàbá ní ká máa kí. kábíyèsí o ọmọ mi dáadáa ni ọ. bẹ́ẹ̀ ni mà. àmọ́ gbogbo bó ṣe wá ròyìn rẹ kọ́kọ́rọ́ kan tó bẹ yín ajá jẹ́ ń bẹ̀ tí mo ṣe ní kó yọjú sí mi ó ní tìyàwó tó lò ti nílé o ó lò ti níyàwó ńlé kódà ìyàwó ọ̀hún ti bímọ èmi ò sì lè sógun olórogún torórogún orokú ni o ilé olórogún ọgbà wèrè bó ṣe ń wo yìí ó pọ̀ lọ́wọ́ mi ó ní kó tó ní mi sì fẹ́ wàhálà fún láyé bó la ṣe fẹ́ ṣe tolórogún yìí sí o. tó tọ́ nìkan tó sọ ṣe rí bí tóbi ṣe wáyé ẹni bí ọkàn mi gangan ni ìfẹ́ mi gangan ni bó ṣe dúró yìí mi lè ṣe láìrí mọ́ mi ṣé wàá rí nípa kan tí ẹ sọ yìí ẹni tó jẹ́ ìyáálé mo ti ṣàlàyé fún un ó dẹ̀ ti accept ẹ̀ ó ti gbà tọwọ́ tẹsẹ̀. ó ti gbà á. gbọ́. bẹ́ẹ̀ ni màmí. ó ti gbà á ó ti gbà yí pé ìyàwó òun ni ẹ wá máa wò ṣẹ́ríkì tó lè fẹ́yàn bí tóbi ṣe wáyé mọ̀ pé ó gentle gan ó dẹ̀ ní ìwà ìrẹ̀lẹ̀ anybody tí máa fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ type tí mo like bí ìyáálé ẹ̀ náà ṣe wà yẹn bó náà ṣe ní bó ti gentle yẹn tó dẹ̀ ní ìwà ìrẹ̀lẹ̀ gan ohun tí ẹ̀ tún wá gentle ju tóbi gangan lọ. tó bá ti ní fi ọkàn balẹ̀ pé kò ní í séwu mo ti fọkàn balẹ̀ torí tí ń bà mí lẹ́rù náà ni wípé ọbẹ̀ tí yóò bá pọ̀ kò tún gbọ́dọ̀ rú náà o Elédùà ó sì ṣe ń lọ́rẹ̀ ara yín ẹ bọ̀ kó yàbíró ẹ bò bí àbíyè ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ kọ́ yàgàn ọmọ yọyọ ní alájì inú mi ti dùn mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí. ẹ ti accept mi ma ọpẹ́ o kí ni mo lè fi kẹ́ ẹ fi mọ̀ yìí pé mọ́mí Tóbi níbo ni kitchen wa. tó bá ti kọjá báyìí ibẹ̀ yẹn ni kitchen wa. ibẹ̀ yẹn ló wà mọ́mí màá dáná fún yín mi ò wá ní ṣe rice o torí tí máa ṣe rice fún yín ẹbí lè fún àwọn bachelor náà máa ń jẹ rice ṣé iṣu wà ní wà bẹ́ẹ̀ mọ́mí máa gún yẹn fún yín ni. Oh my God mọ́mí ẹ lè believe me ìyẹn ni màá gún fún yín ẹ rí i pé mọ́mí. ọmọ lọ kí sì ní lóòótọ́. mọ́mí ìyẹn ni màá gún ẹ. ẹ gbà mí o. mọ́mí ó máa ń ṣe ó máa ń dáná fún mi dáadáa mọ́mí ẹ wò ó nífẹ̀ẹ́ mi dénúdénú bó ṣe wà yẹn tó bá wá sílé ọ̀dọ̀ mi á bá mi mọ̀bùlẹ̀ kódà ó máa ń bá mi fọ aṣọ. omuporo tó mọ ń gbà náà ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni àmọ́ so sì rò pé kì í sojú ayé lọmọkùnrin yìí ṣe. màámi ẹ wo bó ṣe wà yẹn ó nífẹ̀ẹ́ mi gan-an kódà ó nífẹ̀ẹ́ mi dọ́kàndọ́kàn bó ṣe wà yẹn. ó ti tán ó ti dá ń gbà náà ọ̀kàrẹ̀ ọkọ mi. ẹ ṣe ọ̀kàrẹ̀ ọkọ mi. ẹ jẹ́ kí n tètè lọ bá kíchìn torí bó ṣe wà yẹn ó máa dáná fún ìtẹ́ máa jẹ́ lọ́sàn-án.
lórí. ẹ mọ̀ ìwé lẹ́yìn ẹ kúrò lẹ́ àkújọ́ mẹ́ta àpò àtàárọ̀ ọjọ́ lónìí. aṣọ mi ń kọ́. o náà mọ̀ọ́rán yìí ẹ wá dà sọ ọ náà mọ̀ọ́rán. o tó iṣẹ́ pọ̀ lọ́ọ̀ mi ni. kí ló dé báyìí yá látọjọ́ ìfẹ́ ọ̀fẹ́ pọ̀ ní. ìyá kan ni bí èèyàn bá béèrè mi mo fẹ́ di ọjà sábà. ọ̀dà ẹ má pẹ́ o. èmi ò gbá kan lórí ọ̀tún la. ọ̀sọ́pọ̀ èmi ò dúró gbà ní. ọ̀sọ́pọ̀ ẹgbẹ́ lónìí lè rà. ọ̀pọ̀ bàjẹ́ lájẹ́ wá ọlọ́run ló pè wá ọ wà gbègbè ọjà sábà wíwí lẹ́yìn. mi ì bá gbé yín lọ ṣùgbọ́n mi ní táìmù fẹ́ sáré lórí ìṣẹ̀lẹ̀. ọ̀sọ́pọ̀. Ọ̀sọ́pọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n kan ṣé òun travel ni. mi ò travel ẹ̀yin ni mo wá rí sẹ́rí bá wà lẹ̀ owó ló wà nù ẹ̀. owó owó níbo ló ti rí. ẹ̀yin ni mo wá sí lórí ẹ wá gbọ́ o ẹ gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀dá alààyè kan kó gbọ́ wípé mo wá sí yín lórí. tẹ́ ẹ bá wá jẹ́ kí ẹ̀dá alààyè kan kó gbọ́ pé mo ṣe yín lóore ikú ni o. ikú ni. ayọ̀ ìkúlẹ̀ abiyamọ. ìyá pupa kí ló ṣẹlẹ̀. ìkúlẹ̀ abiyamọ. ọ̀sọ́pọ̀ ọlọ́kadà. ọ̀sọ́pọ̀ kí ló ṣe. ó ti kú. ọ̀sọ́pọ̀ 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 ẹsẹ̀ kú omi ni. ó wá fara hàn yín ni. nísìn níwájú ìta rẹ̀ ó ń lábà ọbọ̀ lẹ̀ báyìí lórí mọ́ ọ̀kadà rẹ̀ ó sì lóun wọlé ibẹ̀ ló bá kú. ọ̀sọ́pọ̀ ti kú. ọ̀sọ́pọ̀ ti kú. ìkúlẹ̀ abiyamọ. lọ́kù. ó ti kú. bí ìpè ló kú. ọ̀sọ́pọ̀ ti kú. ọ̀sọ́pọ̀ kú. ó ti kú. ìkúlẹ̀ abiyamọ. ọ̀sọ́pọ̀. Ìlà ló máa lọ. Mi ò níbi kankan tí mo lọ. Ó sì níbi tó máa gbé. Mi ò níbi kankan tí mo lọ. Bí ẹjọ́ lọ. Ẹ̀sùn gbẹlẹ́gẹ́ ni ẹ́. Ẹjọ́ lọ́kọ́ ni. Nígbà tó wọnú ilé náà ló bá nu ilé jẹ́. Ìgbà tó kọ́ mi ò kí já tẹ́lẹ̀. Ìwọ náà lè sùn wọ́n ló máa lọ. Mi ò níbi tí mo lọ. Ẹjọ́ lọ́kọ́ ni o. Ọ̀pọ̀ èwo fọ́ ọ lẹ́nu. Ìwọ. Fọ́ ọ lójú. Ogun lé ọkọ tó hàn lẹ̀ mọ́ mi bá mi mú so. Ẹ̀yin ogun ọ̀hún o. Ẹjọ́ tọ́ra ẹ jẹ ni. Èmi lọ́kọ mi fẹ́ràn kò fẹ́ràn rárá. Ẹ̀káre ń pàṣẹ ọjà alẹ́ akéde. Ẹ̀káre láyé. Ẹ̀rí pé mo ṣe bá yìí sì dùn mọ́ mi. mo láìkẹ́ mọ́ mi ẹkún rìn. Ẹ̀rí pé ìgbádùn. Bóòlù ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀. Mo fẹ́ ti dábì tó ajẹ́ yìí o. Ọmọbìnrin ni o. Lásìkò tó sì wọnú ilé báyìí kò jẹ́ ìgbádùn ọkọ yìí. Tí mo bá ṣe lé mi ò mọ̀ ṣe ìyá náà fi ń jẹ mí lójoojúmọ́. Ìgbà tí ọ̀sìn kankan èmi nìkan ni o. Ó ti tó àsùnkúrò ọjọ́ ilé ní tú. Èwo ti yín o. Ẹ wo màmí ẹ má dá wọn lóhùn jàre. Ṣé rí kò sí bí mi ṣe fẹ́ tẹ́ wọn lọ́rùn tó tí máa ní kankan aṣọ wá kí n máa wọn fọ. Wọn ò ní dá mi lò. Àwọn ọlọ́lá ṣe jù o. Ó yà nílẹ̀. Ẹ wo ẹ jẹ́ mi ó tó tọrọ fún yín o. Ẹ sọ̀rọ̀ ayé ìjà ti pọ̀ ju o. Akílódé gan. Ọlọ́run kọ́lọ̀ máa fọ̀rọ̀kẹ́ bàbá rẹ̀. Ọmọ yìí mọ ọmọ yìí ni o. Àṣàlẹ̀ jẹjẹ ní bàbá ẹ̀ bí ẹ tí òrò bí rí. Èmi kìíní ibi bàbá ẹ̀ tó bá ti gbé ẹ dé báyìí. Bó ni o ẹni dá o bó ni ìyàwó mi aṣọ wo ni wọ́n ìbora wọ́n máa sọ ni wọ́n tún pa mí léwẹ̀ fún ọ. Kíní já kíní àná orí bẹ́ẹ̀dì mi mo tẹ́sọ̀ bẹ́ẹ̀ wọ̀n ràn wọ́n tí wọ́n sùn sí wọ́n sì lè wá mi kóra mi sí ẹ̀yìn kan ìjà wèrè ni láì dà yín láàmú. Ẹ wá jẹ́ sọ fún ẹ bàbá ẹ fẹ́ sọ̀rọ̀ kẹ́yìn báyìí ọ̀rọ̀ kẹ́yìn tí mo sọ kẹsẹ̀ pé mo kú o ẹ bá ro kúrò mi ò ní kú o. Ẹnu lẹ́yìn ìjọkíjọ tẹ ẹ bá tún jàjà wèrè ewé ayọ̀ ni. ẹ wo ti dàgbọ́n mi ṣe pé wà láwọn ti pọ̀ jù ẹ wò wọ́n ti pin mí lẹ́mìí bí mo ṣe wà yìí ẹ wò tí wọ́n bá dẹ̀ kọ̀
tí wọn ò gbà tí wọn ò sinmi wàhálà tí wọn ò sinmi ogun máa fi kọ́ńtírì yìí sílẹ̀ fún wọn ni. ó lè gbọ́ mi kankan fún wọn àwọn ni wọ́n bòde ẹ wà bí gbà kẹrin. ẹlòmíì ò lọ́kùn náà ọlọ́run ti àdó orí fún sọ ẹ̀yọ́ máa lè bí kú. bá wù yín ẹtún jà tẹ́ bá ti jà ẹkọ́ọ̀nù lẹ́yìn ni ẹ. bóyá ọmọ mi torí yín kọ́ dé àbẹ́yìn lè bá ń dábẹ́. màmá èmi nìkan ló máa rí. máàmì tẹ́lifíṣàn. abáwọlé wo ló ń pè ṣolúdà tó ń wọnú ilé àkìjà ìyá kọ́ ni mi ò wojú ẹ̀ ní kò wojú mi ní wọ́n sọ̀rọ̀ sí mi ní owó nílé náà ni bó ṣe wá ló ṣe máa lọ. bó ṣe wá ló ṣe máa lọ. Madame, kí ló tún ṣe yín ní apá rẹ̀? Ajá ni o. Ajá àdúgbò wa ni o. Ajá bẹ̀rẹ̀ sí ní gbogbo mo ìmọ̀ kó ti dé lẹ́yìn mi. Lórí ara mi lọ bọ́ sínú sára. Inú sára ní àwọn ọmọ sínú ní ọwọ́ mi tó bẹ̀rẹ̀ sí ní ṣe bí ó ti ṣe. Ọmọ tó ti ń ṣe tẹ́lẹ̀. Ajá lè yín sínú sálángà bí? Ajá lè yín sínú sálángà. Bùrá mi báwo lẹ tó fẹ́ change? Báwo lẹ tó fẹ́ change mọ́ òpúrọ́ lẹ̀ ń pa? Báwo bí tẹ́ tó ti sọ màmá wálé káàkiri ilẹ̀ tó fi wó dára yín? Ṣé rántí pé ìtẹ́ ṣe last time gbogbo apá yín gbogbo ẹgbẹ́ yín báyìí tó wound lórí pẹ́ ìsọ́ yẹn káàkiri nìyẹn? Ṣé àmọ̀ yìí pé ọ̀lẹ ọkùnrin ló máa ń tọ́ obìnrin kiri? Tẹ́ ẹ bá níṣẹ́ lápá tẹ́ lọ látàárọ̀ tẹ́ délé ó ti máa rẹ̀ yín ẹ̀yìn máa sọ ìyàwó yìí káàkiri. Ìjọ́ rẹ tó fẹ́ change? Njọ́ rẹ̀ tó fẹ́ change ó yẹ kẹ́ ti change ẹ̀gbọ́n mi. Àgbàlagbà ni. Àsìkò séèjì náà láwa yìí. Àsìkò séèjì láwa yìí. Ìgbéga mo ti séèjì fúnra mi. 100,000 ní ẹni kí n mú wá. 100,000 ní ẹni kí n mú wá báyìí. 100,000. Mi mo sì ti sọ pé èmi náà mo ti séèjì iye tí ọ̀dà mọ́. Bí n bá ti rí 100,000 tí ẹni kí n mú wá níbẹ̀. Ó ti bùṣe bẹ́ẹ̀. Ó ti bùṣe. Mo ti séèjì. Ṣé ajá bù yín jẹ ni? Mo ti séèjì. Àdéṣe ajá bù yín jẹ ni? Kò bù mí jẹ. Ó mú mi ré sínú kòtò ni. Kòtò lẹ fẹ́. Inú kòtò ni kòtò ló mú mi ré sí. Ṣé kí n gbọ́rọ̀? Kòtò yẹn lẹ fẹ́ kí ṣètàlá yẹn fẹ́ gba 100,000 sí. 100,000. Mo ti gbọ́. Màá pe dókítà mi. Ẹ lọ sọ́dọ̀ family doctor wa. Ó máa bá yín tọ́jú apá yẹn. Ìyẹn tó kọ́. Ọmọ ìdíkẹ́ mi ọmọ lọ sí ọbísítù abẹ́lé. Àwọn ọbísítù èyí tí ọmọ jẹ́ aládàáni wọ́n lè mi ọ̀gbọ́dọ̀ lọ. Ọbísítù bẹ́ẹ̀. Bọ̀dá mi sẹ́rí clinic tó wà ní inú Fáṣọlá yẹn kò lè tó wà lọ́dọ̀ wa ń bí báyìí. Dókítà mi máa tọ́jú yín dáadáa. Ẹ jẹ́ ká lọ sọ̀rọ̀ family doctor wa. Àwọn tọ̀dọ̀ yín ọmọ yẹn tọ́jú o. Àwọn ọmọ yẹn tọ́jú o. Ọmọ yẹn tọ́jú o ní 100,000 ní o. Ẹ má wọrí. Jọládé. Jọládé. Sá. Ẹ káàsán. Báwo ni? Ẹ káàsán. Ẹ káàsán. Kí ló mú yín lọ́wọ́? Ó dùn mí ni. Sọ fún wọn lẹ̀. Ìkan tí mo kú fẹ́lẹ̀ fún kọ. Àmì kó wa. Ẹ má jọ jẹ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan. Bí 100,000 ni. Ṣé bí 100,000 ni? 100,000. Ẹ pẹ̀lẹ́, ṣé wọ́n ń ròyìn ni? Wọ́n fẹ́ máa ronú nígbà tí wọ́n ti ṣe kíní tí aláwọ̀ ṣe fún mi. Ok, ẹ kó fún ẹ. Kí ni? Ẹ má wọrí. Tó bá láàárọ̀ la máa transfer owó sàkáǹtì. Ṣùgbọ́n. Tọ́bù máa fi gbà wọ́n. Máa fún ẹ. Kí ni ẹ? Èló lélẹ́yìí? Ẹ kà á. Ẹ kà. Wọ́n máa lọ sí ẹ. Ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀sán. Ẹ̀wá mẹ́wàá ní bẹ́ńbẹ́. Bọ̀dá mi ò lè ní tágbára mi ká nìyẹn 10,000 àti mo lè rí yọ̀ǹda fún yín ò nìyẹn. Ẹ wá bọ́ sí agboolé ẹ lọ bá màmí káwọn lò fún yín lówó sí ẹ lọ bá ìyá wálé kó fún yín lówó sí káyọ̀ kọ́kọ́ dẹ̀ wá owó sí lápò ara yín mi ní jù bẹ́ẹ̀. Ọmọ ṣẹlẹ̀ fún mi 10,000 náà 100,000 wá gba owó rẹ o. Gòkè wá gbowó rẹ wá gbowó. 10,000. 10,000. Owó kí leléyìí? Nígbà tí àbúrò mi fi kọ́kọ́ rí ṣe lákọ̀ọ́kọ́ èèyàn rẹ ni ṣùgbọ́n nígbà tó lọ rí ṣe lẹ́ẹ̀kejì wá báyìí tí owó ìtàn wí tó bú dé
èèyàn burúkú tó tó láyé yìí ò sí nígbà tí mo dé ọ̀dọ̀ rẹ̀ bí mo ṣe ká ọwọ́ rù mí mọ́ndéèjì ni mo fi mọ́ ọwọ́ bí mo ṣe gbé mi síbẹ̀síbẹ̀ kò tiẹ̀ wò mí pẹ̀ẹ̀kan kò wò mí pẹ̀ẹ̀kan rárá. ní o tó ń rí ọ wò. wọ́n kò rí mi wò. orin òṣùpá ló tẹ̀lé ó ní tó bá yẹ owó sọ wípé èèyàn rẹ ni ẹgbẹ́ tó ní tọ̀hún sẹ́ni bíi ni abẹ́ni rẹ ẹni bí làbúrò rẹ. o ò lè parọ́ ẹni bí ni. ẹni bí ni bí bá sẹ́ni bí o tún gbọ́ gbọ́dọ́gbọ́dọ́ ọlọ́run àbọ̀ ọ̀sọ́pọ̀ ká o lọ. ṣùgbọ́n wá o irú ọgbọ́n wo la wà á dá sí báyìí tá a fi kú òun òsì tá a fi kú òun yà yìí. sọ́tán kí wàá lálẹ́ ṣe báyìí o tí mo ti wò ó pé kò sí bó ti fẹ́ gbé gbà ó ní wọ́n ti ń ka gbogbo ẹ̀ sí alọ́run pé ó yẹ ká ti ní láàrí jù báyìí lọ à ń fẹsẹ̀ gbálẹ̀ kí láàrin ìlú ni mo jò pé bọ́ bá ti kóró owó ní o ká wáṣẹ́ gidi kan ká fi bù ṣe àyè lórí ọjọ́ ọ̀gá lébì kan kí wọn náà ọjọ́ ọ̀gá lébì kan lórí ni. kí ló lè ṣe ǹjẹ́ wọ́n ti ẹ̀ mọ́ Rasidi. Rasidi wo. Rasidi yẹ̀kínní ni. ṣé Rasidi tata lọ sálẹ̀. Rasidi tata lọ tí n bá ní mọ̀ ká mi ní méjì 4 táyà 6 táyà 10 táyà 10 táyà rẹ̀ ti tó méjì. kí tata lọ fi ní owó nísìnyí ta ló lówó tó lé àbáwá yìí o ta ló lówó tó. Rasidi tata lọ. bàbá olówó elélè oògùn aládéńgbọ́ kò lówó tó tata lọ ti ní burúkú owó ó ti kàgbákò owó yìí. wà á máa gbọ́ o dákun dákun iṣẹ́ kí wàá ní í ṣe tó fi jẹ́ wípé òun náà tó fi lọ rí owó báyìí sọ àṣírí rẹ̀ káwa náà mọ ọ̀nà táwa náà gbà táfi kó oorun tí àbúrò mi tí òfin ní máa rí àkọsí sí mi ní tiẹ̀ fẹ́. ní tó béèrè nù àwọn tó sì ń bẹ ẹgbẹ́ tí wàá jẹ́ ìjà sọ fún ọ. ní tí mo fẹ́ sọ fún ọ yìí wọ́n jẹ́ lọ ọlọ́run ọgbọ́ o wọ́n jẹ́ lọ ọlọ́run ọgbọ́ o. oògùn owó ló tẹ́ ta ló sọ fún ọ. oògùn owó. ó ṣe hàn sẹ́mi mo wí fún ọ. wá àwa náà sóògùn owó a sóògùn owó. ayé rẹ ọ̀dà ayé rẹ ọ̀dà ìbọn kó já báyìí èmi náà gbogbo ẹni wà ní kọlọkọ lọ́wọ́ yóò dorí báyìí bẹ́ẹ̀ wọ́n kọ́kọ́ lọ jẹ́ náà já mi tàlájì súnlé ọgbà yìí sọ wá rí bó ṣe ń ro èmi náà ṣe ń ro àmọ́ ẹbí àwa àti Sónúbí náà lájú sí. Sónúbí bò Sónúbí ògbókọ rẹ ni Sónúbí ẹ rí i pé ó ti sónú jù ó sónú ọgbọ́dọ̀ mọ̀ sí kẹta wà. ọgbà yìí ní ìsàlẹ̀ ẹlẹ́ta orí rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá pín tán pátápátá ni mo rò pé wọn náà sùn ó kọrí ibi tí tó náà kọrí ibi ṣé n sọ fún ọ láti lọ yìí ṣé irú Sónúbí òun sọ yẹ kọ́ ọmọ wà láwùjọ bíi táwa bá wà sọ ọmọ pàjù lọ bí ara ló ti rí irú ìwọ̀n ẹ̀ bá omi ike tó yẹ kọ́ ọmọ ṣe irú tí a ní ibi tọ́lọ́ kẹ́ adé tọ́lọ́ ti ń kẹ́ wa tó fẹ́ kẹ́ wa dé yìí báwa bá ti ní owó pa irú Sónúbí kọ́ ọmọ ṣe dẹ́rẹ́bà tèmi ló dáa kọ́ ọmọ bá ń wakọ̀. tó bá ṣe dẹ́rẹ́bà àti tiẹ̀ kò lè ṣe dẹ́rẹ́bà àti tèmi kọ́ ọmọ bá ń kó bàtà. ṣé táwọn méjèèjì bá wá ti sùn gbogbo táwa bá lówó kí Sónúbí dà. Hello tí owó yìí bá dé Lamborghini lọ́ra. Libasi pole chache likapola ilibali bali kisakuhula italigumi ijuli hikupo hapo ilihu hii hasa bigi hu hii kama batisi hapo Bayuma pita pinga kasi ilihibu ya hadiza metuibu lihakiki ẹfẹ di olówó àbí bẹ́ẹ̀ ni ẹ fẹ́ dènìyàn pàtàkì láwùjọ ẹ fẹ́ kọ́ ilé ńlá ẹ fẹ́ di gbajúmọ̀ olókìkí ìlú mi ń ta lè ha kí fùfà wíyà ẹsẹ̀ 100,000
which is 50-50. Bẹ́ẹ̀ni. Owó náà ni mo papọ̀. Mo fi ṣiṣẹ́ alágbára tí a fi wá erùpẹ̀ méje ní ìlú méje. Ìlú alágbára méje. Àwa lọ gba lọ́fíńdà láti ìlú India. Láti ọ̀dọ̀ àwọn Miss Karahahibo. Òun lápapọ̀. A fi parí iṣẹ́ síbí. Ayi wúlò máa ń bọ̀. Níta àbùsí ìgbà àkà ìbúlò àbùtí kọ̀. Ní bàdá ẹ̀. Ẹgbàá lọ́wọ́ mi. Tuwọ́ ká. Ẹ̀fẹ́ tuwọ́ ká. Tó bá lè kókó wá ká. Má tuwọ́ ká. Wọ́n sọ wọ́pọ̀ ni. Iná ń jó àlọ́. Ojú mi bàjẹ́. Ojú mi bàjẹ́. Hẹ́rà! Yíwé à! Ti gbà lọ mi báyìí. Ẹ wá lọ sí oríta mẹ́ta. Nínú ìlú mi kà mí kìsì. Ẹ lọ sí oríta mẹ́ta. Níbẹ̀ lẹ́ti tú. Ẹ tú aṣọ náà dáadáa. Ẹ máa wá súre sí i. Wọ́n kálukú máa san tó bá fẹ́ kẹ́ máa ṣàdúrà. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ lówó tó, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ lókìkí tó, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ nípò tó, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ tó láyé, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kẹ́mi yín ogun tó, bẹ́ẹ̀ ni kẹ́ ṣe súre sí. Ṣáàgbọ́n mi, èlì yóò mú sábà mi. Àmọ́ o, ẹ má jẹ́ kó yá ẹ lẹ́nu kó má ba yín lójijì nígbà tí àwọn àlejò ń bá dé. Tí wọ́n bá dé oríṣiríṣi ìwà ni wọ́n lè mú wá o. Àwọn àlejò ń lè kí ìsìn yín o. Owó nù. Àwọn àlejò ni wọ́n lè fọwọ́ ra yín lára o. Àwọn àlejò ni wọ́n lè bá yín rẹ́rìn o. Àwọn àlejò ni lè fún yín ní àtòrí tí wọ́n rí dáadáa. Ẹ fi alábalẹ̀ kẹ́ gbá owó tó bá mú wá ní o. Ẹni tó yàrá ní kẹ́ fi gbá o. Èyí. Ẹyẹ ti ṣe gbadé kan déyẹ mọ bẹ́ẹ̀rẹ̀ pàdé kan tó wá ní abẹ́rẹ́ pàdé ọ̀rẹ́ ṣé ọ̀rẹ́ àmọ́sọmọ ìyá ara rẹ̀. Ní jẹgba ayé tí mo wá. Kàyí máa mi kẹ́ bọ̀ mi. Tàbí kò mi kí sẹ́ bá mi o. Mi ò lè gbàgbà o. A jẹ́ pé kò sí owó láyé yín mọ́nú. Àwàdà wa ni. Ọ̀rọ̀ gbogbo fẹ́ kó o mèrè. Àwàdà wa ni. Àwọn tí wọ́n lọ sọ pé o lè jẹjà. Èmi. Orí rẹ̀ kúrú nù. Wà láyọ̀ alẹ́ jẹgba. Tá jẹ tààrà. Ẹgbà sàn. A jẹ ẹ bá sọ fún ọgbà alẹ́ jẹ. Mi ta hapò. Ẹgbẹ́ abẹ́rẹ́ mọ́. Ẹ fi múra. Ìjàwé kàfé sí yà. Nkule miki hau miki humu tihidu kuzeba butika yu kuiba bisi wali haki yoke azero bali huwa bihile heli huwa Dúró lórí òrò kọ́ máa fi wúre bóyá ilẹ̀ kan ní àwúre sí kọ́ máa wúre sókè. Ọ̀dà. Mo gbé jẹlẹ̀. Ó ní o. Ìpè mẹ́ta tó wá láti ìlú ńláńlá mẹ́ta rèé. Lọ́fíńdà tó wá láti lọ India ní àfi tẹ̀ eré o. Akéde olórí méjì. Ta ló wó? Èmi náà fẹ́ ra fẹ́ńsà o. Ṣé n rí ṣe? Èmi náà fẹ́ ra fẹ́ńsà o. Jẹ́jẹ́ olórí méjì èmi náà fẹ́ gun Mercedes Benz o. Mo fẹ́ kọ́lé bí. Kí èso wo kí n jèrè? Mo fẹ́ kọ́lé bí. Ilé alárèrè, kébí náà kọ́lé ní àrò ẹ̀. Àwọn táwọn yìí dé. Àwọn táwọn yìí. Wọ́n dé o. Yọ̀dà fún pírọ̀fẹ́, ó ti bá a bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ ló gbé wá. Máa mú mára. Ó kì í sì pẹ̀lẹ́ kan jà. Àyìndé.
jẹ̀mí o. Àyìndé máa o. Wọ́n ní bàbá ti fọ́nà dàyà sí bẹ́ẹ̀ ni owó ti pọ̀ jù. Àwọn àgbẹ̀ bóòlù tí a rí o ṣebí ẹ sọ pé àbọ̀ kí ló dé tó fi wọ́ ó ti bo gbogbo ògùn jẹ́ ní sí. kí n má sàfẹ́ gbà kí n má sàfẹ́ gbà gbogbo ara mi ló ti lé. ebi ẹ sọ pé jẹ́ bá ti lù wá ká mọ́ fọwọ́ra bí ẹ bá ti lù wá bí ẹ bá ti lù wá tí lówó ti pọ̀ sí. dákun bá bìlú ṣé àwọn ògùn kúkúrú wọn máa ya wèrè tó bá ní. èyí tí òkúrú náà kó kẹsàn-án náà burú ni. ọ̀rọ̀ olúwa rẹ̀ tó jẹ́ pé fẹ́lẹ́fẹ́lẹ́ ní tẹ́lẹ̀ mi tẹ̀ mú pé ara ti tiẹ̀ ó nípọn ó rárá gba ọ̀rẹ́ sí ibi ọmọ pé bákan náà ni ó ti á rí tó jẹ́ rí ìgbà tó kọ́kọ́ gbé owó fífẹnukẹnu wa mo ti wò pé pòfẹ́sọ̀ yóò dà fún àwọn sakura màláìka bó ti bá wà rán wọn sẹ́ni ìwọ́wọ́ ẹ̀rọ tí wọ́n gbé wá lò igbó òfin sọ pé báyìí èmi náà gbà bẹ́ẹ̀ ni òkúkú lọ́yẹ̀ rí ọ̀dà àfìgbàjọ́ gbowó jápé wọn là fi pakọ́ gbígbà tára sálẹ̀ kẹ́mi ìyú òní láǹdì ìbò tó ti gbọ́ sáré nígbà tí wọ́n bá lu eégún àti eégún kí la ti fọ́ tó bá lórí owó. wọlé ìbùkún wọn ní ẹ sórí ìbùkún. ìwòye tó ń tẹ̀lé bí mo ṣe wo àjàgbé ní ọgbà ẹni àjàgbé bá ti gbá níbẹ̀ kan àkàkú kan bá. dàrọ́gù kí ló rò ó ti ṣe báyìí dẹ. ọmọ tí wọ́n sì ní báyìí ṣé gbogbo owó wa tó ṣe wá tán náà ní báyìí. owó tẹ́tẹ́ bò lè láì kò lè tán. èyí tó rí tẹ́mi rò yìí pé tèmi ta lórí ní ìwà gbogbo mi ibi àgbẹ̀ yìí báyìí ti ń ro mí. o tó tẹ̀mí ni. sórí tèmi wà ló ní pé kakúkú lọ bá provẹ́ pé yèpẹ̀lú méje wó bù tẹ́lẹ̀ o kí wọ́n kúkú bu yèpẹ̀lú mọ́kànlá bí ajẹ́ bá bu tìlú mọ́kànlá àwọn òkú ìlú tó kú ojú tí wọ́n rọlẹ̀ tí a bá jẹ̀ lé nàwá díẹ̀díẹ̀ kí wọ́n fi bá wa gbé owó ńlá wa àbí kí nìbọn ro. dákun èmi ò lè jẹ ìgbà báyìí mọ́. sórí bàbá pẹ́ bí gan ó léwu. Ẹjẹ ọ̀lẹ́gbà ẹjẹ àgbàtì. Bọ́tà àgbàtì. Bí sọ́dún bí wọ́tà èmi ọ̀lẹ́gbà. Àdúgbò bí ó ṣe nǹkan kò ní bẹ̀rẹ̀. Ẹni ní kílẹ̀. Bọ́tà. Túnde kílẹ̀ mo fẹ́ mọ kóhun tẹ́ máa fà kan fòkọ́ sẹ́yìn. Tí sọ́dún bí bàbá èmi ọ̀lẹ́gbà. Ṣé ẹ ronú? Mo ní ṣé ẹ ronú? Ṣé mo kọ́ la ni? Nítorí ìtàtù ni ìwọ ń wèrè. Ẹ mọ tí mo dojú kọ ni. Ẹ mọ tí mo dojú kọ àbí. Kí ni? Èmi tẹ́ pé mo lo gbogbo ọpọlọ mi tẹ́jẹ́ pé ṣé èlé mo wá fún yín. Láyé dákun sáà mọ̀ ní. Ṣé mi ọmọ síro ni? Ìyẹn mọ̀ síro àti 100,000 àbí. O fún mi 20,000 o fún mi 20,000. Wọ́n wá ní 20,000 kan àjẹmọ́nú tiẹ̀ ni o ìwọ fi 40,000 ìwọ fi ra èèlò. Ẹ dákun sọ̀sọ̀ kú ya rẹ lóró di màálù ni. Láyé kí ni pírọ́blẹ̀mù yìí? Mo ní kí ni pírọ́blẹ̀mù yìí? 20,000 tó jẹ́ àjẹmọ́nú tèmi náà nìyí. 40,000 tẹ́ bá torí ẹ̀ tẹ́ fẹ́ kúlé lórí o mo fura materials náà mo ra abẹ́là pupa abẹ́là pupa tí mo ra kò ń ṣe ti Nàìjíríà. Abẹ́là rẹ di 70 naira. 70 naira abẹ́là. Ọlọ́ni èmi yẹn abẹ́là. èèyàn bẹ́ẹ̀ àwọn èdè tí mo pè tí mo mọ́ lọ pé àwọn èdè tí mo pè ẹ mọ̀ kó ní ètùtù nígbà mo padà lọ yẹ̀ wò wọ́n ní kí n ra àgbò kí n fi àwọn èdè burúkú tí mo ti pè sórí ètò ọjọ́ mi wọ́n pè òun mo fi kó kúlọ̀ kó kárùn lọ. ọ̀dà yọ 3,500 owó gbogbo ẹ̀ bá a kó ta. ẹ̀yin mọ̀ gbogbo ewu tí mo là kọjá ẹ mọ̀ ewu tí mo là kọjá. wọ́n fẹ́ wúlẹ̀ jọ ewu náà mọ̀ pàwọ́dì ni ewu náà pàwọ́dì. ní wàá jẹ́ bí àwòdì. bọ́ọ̀bà jẹ́ òdì kọ́ ebi gbólóhùn ni ọ́ tani ọmọ. ṣé gbogbo wẹ́. ẹ bọ́ọ̀bà wù yẹ bó òhùrù ebi òhùrù ń bì ṣé bí rúnu. wọ́n gbẹ́gbẹ́yìn wa má má jẹ́ mọ́nù mi o èmi ọmọ ọlọ́mọ láàrin èrò tó yẹ pé èmi lọ bá àwọn ọ̀rẹ́ tèmi tí mo bá wọn bí tẹ́tí ń sọ̀rọ̀ pé àwọn méjèèjì àwọn fẹ́ sí ògùn owó sẹ́mi kí mo lo 2+2 pọ̀ tó jẹ́ 22 tẹ́mi wá ògbà tẹ́mi ò kúkú ṣiṣẹ́ pa wọ́n o kémi ṣiṣẹ́ pa wọ́n ibi mo ìṣiṣẹ́ dé mo ṣe deliver phone. ṣé èmi kọ́ ni mo túbọ̀ tù ú tí mo fi mú ọ wá sọ́dọ̀ rẹ ṣé àwọn ògbọ́n òpònú ni tó ṣe wà lójú bí igi ewédú. ẹ bá wọn jáde o máa wọn ta ló mú wa
aláwọ̀ ta ló mú wa ẹ̀ ń tẹ̀ ńlá ká tẹ́ pé standard 6 mi mo fi ṣẹ́ bí mo ṣe ṣé ìkàwé ni àbẹ̀ ńlá ká yìí torí pé mo kàwé ni ọpọlọ ni mo lò standard 6 mi mo lò mo fi fún wọn. Tẹ́mọ́lẹ̀ wọ́n ka standard 6 wọ́n tún gbé jẹ́lé oṣù mi lọ lókè o Tẹ́mọ́lẹ̀ sọ kẹ́mi àti ọmọ pa fún àríra wa mú rí ọtọ́ orí mi tẹ́ ìbí rè sọ́sì àtọ́ bá gbé mìíràn ni Tẹ́mọ́lẹ̀ nígbà tí wọ́n pariwo pé wọ́n lọ standard 6 wọ́n lọ standard 6 ìwọ́n yìí bẹ̀rẹ̀ pé ìwọ́n jókòó lábẹ́ igi àwọn méjèèjì àwọn la mú ẹgbà táwọn náà na àwọn wèrè báyà ṣe ń nà wọn báyà tó wọ́n ní wọ́n Tonobi. Maniwe. Bisa kuhira bi. Tọ́lá ṣe pé dàbí tí màá ti fọ́ ní pàtíkáyé rẹ̀ ọba jẹ̀. Màá jù ọ ní fàṣẹ. Àwọn mẹ́tọ́ ní burúkú ni. Tonobi àti wọlé dalẹ̀. Ìwọ lè dalẹ̀ ìwọ kẹ́tọ́ sẹ́ wọ́n mú kọ́lí bí fúru àwọn géèyì. Orí rẹ̀ burú o. Ìwọ kọ́ àwa wá ọ̀dọ̀ ẹni tí yóò gbà wá. Wọ́n ló fẹ́ sọ bẹ́ẹ̀ sọ́nù jọ́mọ̀ wa àyè sí gbàgbó dáná wo. Kì í ṣe dómi o. Tonobi tiẹ̀ bọ̀ wọ́n ní pé Ọlọ́run è fún yàn ní nǹkan méjì tó bá pààyàn lórí yóò fi irun gbẹ̀rọ̀ pò ní ìwọ ń ti tiẹ̀ ọ̀parí gbogbo irun gbẹ̀ pátápátá kò sí ètò òní bẹ́ẹ̀ àbí tiẹ̀ bọ̀ lónìí. Kò sí wàhálà Professor Pella olórí ibú tó ṣe ti ró lójú bíi tẹ́tù orunmú rẹ̀ bíi títa pẹ́rẹ́ǹtì bíi tòkété ayé yín bàjẹ́ o ẹ wá ta àwa ẹ fi náà jọ̀wọ́ ẹ gbé kándù wọ́n fi kándù jẹ́ mi lọ́tọ́ lórí ibú bàbá wálé tí ń yẹwọ́ lókè tí iná kándù mẹ́mi lọ́wọ́ sálẹ̀. Ìgbà tí ó kándù wọ́n tẹ́lẹ̀ wáyé pé bòròró ni wájọ́ ṣé kò yẹ kí wọ́n òbò pání bòròró máa rí ìrànní ṣé kò yẹ kí wọ́n rí ìrànní pé èyí pòfẹ́sọ̀ tá a wá bá o wípé nǹkan gidi kọ́ ní sọ fún wa o. Ibi àrò ti fún mi ìgbà tó ti wọlé jọ́nà ni ìwọ lò ní fura tó ti ní màkú láyà tí mo ti rò pé yóò jí lẹ́gùsí tó ti kú padà ní àtọ́lórí ibú òní kankan àti wọ́n gbá wa ni kò sí wàhálà o. ẹlẹgbẹgbẹ burúkú sọjọ ewu lẹnu wèrè tí gbogbo ẹrú dẹkọ adìẹ èyí tí máa gbàgbé kan ni èyí tí máa gbàgbé kan ni mo sọ fún yín mo ní ìbú àlọ́ta o abọ́ntàná rẹ̀ àdékọ̀mọ̀dá àìní ìtàná sóńsẹ́ bó ṣe ṣe ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àjọ ń ṣe gbogbo yẹn sí mọ̀ pọ́nlẹ̀ láwa mẹ́tẹ̀ẹ̀ta tájọ́ rìn tájọ́ ń ṣe kájú gba ayé mọ̀ wá kọ́ńtà jọ́ mọ̀ wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin méjèèjì ẹ̀yin wá dọ́gbọ́n lọ sí pàdé lẹ́yìn ẹ̀yin lọ sí pàdé pé ẹ̀yin fẹ́ kékin o ẹ̀yin fẹ́ sùn gbowó ẹ̀yin ò dolówó ìwọ wà ra fẹ́ sùn èmi ọmọ wà èmi ọmọ fẹ́ sùn tiẹ̀ ìwọ lọ ra Lamborghini Kutasi ó sì máa èmi ọwọ ẹ mọ̀ pín mi méjì èmi ọmọ sọ dẹ́fẹ̀ ẹ̀yin méjèèjì ebi ní tẹ́ fọkàn sínú Ọlọ́run ní gbà fún yín òun rè kò ní gbà fún yín ẹ wá sẹ́yìn lé ní ẹni mọ́ fi ṣe o ẹsẹ̀ yín gangan kọ́ ọ̀hún o ìwọ jẹ́jẹ́ ìwọ lọ fi náà gbé mi wọ́n tó yẹ pé èmi àti náà báyìí la wà láàárọ̀ ọjọ́ táwọn èèyàn ò sì rí náà láàrin wa ó darí wa 50,000 tó san owó fáìnì. Rọ́rọ́rọ́rọ́ 50,000 tó san ṣé 50,000 ilé pòfẹ́sọ̀ gbà lọ́wọ́ ti tẹ̀mí. Èmi má bá mi. ọjà àdàbà. ìwọ lọ rè sọ fún Àyìndé àbí ọkọ lọ sọ fún pé èmi fọyàwó rẹ lẹ́nu o. ọ̀ ń wáyàwó rẹ lọ lé ní wàsó. tẹ́mi mi ìyàwó rẹ èmi ò fọ ilé lẹ́nu kẹ̀kẹ́ ẹgbẹ́ ilé mi ò fẹ́ èmi ṣé mo ti èrè ni ṣé mo ti èrè lèmi ò fi fẹ́ yà wálé ni sórí mi burú ni yà wálé. Òkú ń sunkún òkú nígbà tó lórí báyìí méjèèjì wà fi làbúrà yín nìsín ewu ń tẹ̀mí ọ̀nà àwọn èmi dá tó fi kó tẹ̀mí mọ́. ìwọ́n tó lọ sí òfò kóòtù báyìí rẹ ní 50,000 kóòtù ààrẹ sórí ìwọ́n tó. o lè believe pé mo pe bọ̀bọ̀ tó máa ń kọjá fún mi kò pè kọ́ ó ṣọ̀pọ̀ tí kọjá wa. ó kúkú ti kó wa ṣùgbọ́n èmi rò pé bóyá ó sì lè bá mi kó mi wá kí n fi support ẹ̀. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi tèmi o ọjà tó wà lọ́wọ́ mi tí mi bá tà tán báyìí £1 mi ì ní fún. ó bẹ́ ta o torí àwọn tó wà lọ́wọ́ tèmi náà mi ì ní fún lówó kankan tí ò bá ti bá mi kó mi wá. ẹgbà ní kó ayọ̀mídé tó bá kọjú sí mi. ìyá máa jẹ mí o ìyá jẹ mí bàbá Fatoki wọ́n fi ìyà jẹ mí wọ́n fi náà ọmọ jó mi. bàbá mo fẹ́ gbọ́n ìyá tó jẹ mí nù
mo fẹ́ mẹni tó pa mí lọ́mọ mo fẹ́ mọ bí tí ikú ọmọ mi ti wá mo fẹ́ mọ̀. ẹ̀yin ayé o. bàbá ta ló pa mí lọ́mọ. arábìnrin pẹ̀lú kẹ́mà kò tẹ̀ lórí olóyè ní kò tí àjà alágbá kò tiẹ̀ lẹ́bà ògiri ọkọ rẹ ó ti kò tiẹ̀ o ó ti pàdé obìnrin náà alágbára ọmọ. alágbára ni ọ sórí gbogbo ọlá tọkọ rẹ ní tẹ́ ń lò nínú ilé yín ìwọ ló ní o. ṣé tẹ́ wá ń sọ fún mi ní ìsinmi pé agbára yìí ò lè ka. ṣé wàá rí ní tìyálé rẹ ìkàn ń ja poró lásán ni kò sí ní tí ó fi ọ ṣe o. tágbára tí yín bá kọ̀ tí ò ká máa jẹ́ kó mọ̀ wípé ibi tí ẹnu dí ẹsẹ̀ ò débẹ̀ máa jẹ́ tó ẹjọ́ ẹ̀ fún àjẹ́ máa tọ́jú ẹ̀ fún só máa tọ́jú ẹ̀ fún kẹ̀kẹ́ lẹ̀ máa jẹ́ kó mọ̀ wípé àròkà ó ju oògùn lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. jólóròrò ọmọ rò àyíká odò ìpodò àlọ́ká ọlọ kì í pọlọ ṣọwọ́ aráriwo sùsùsù ìwọ gbọ́ pò pọjà rí ó ṣẹlẹ̀ rí kò sí nǹkan kan tí ó fi ọ ṣe. Allahu akbar. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọmọ kan sùn débi. Ó sì fún sálẹ̀ lọ́sàn gan ó sì kú. Mo jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi gan. Ó. Kó sọ mẹ́yẹ̀ kan ṣoṣo tí mo bí. Ṣùgbọ́n èmi mi máa ń tẹ̀. Wọ́n kàn rìn wọ́n ayé. Bẹ́ẹ̀ ọkọ lára àwọn ọ̀rẹ́ mi. Alájà fi sàrò ojú ìlú fún mi kí wọ́n sọ̀rọ̀ yìí. Ẹ dákun ìgbà mi náà. Ẹ jẹ́ kí n kúrò ní òkùnkùn ayé yẹn sànú mi. Rà. Alhamdulillah. Afa Ọlágòkè. Àlàyé ò ń dàbí èèrà tó ti ń rìn ó sì fẹ́ràn sọ oyin sẹ́wọ̀n pé ìrètí àwọn èèyàn ni pé oyin tó fẹ́ràn sọ kó pẹ́ẹ́bẹ́ kán rí kẹsẹ̀ ṣàdédé lọ́kàn lọ bára rẹ̀ nínú owó aláǹtakùn iwájú ò sí lọ ẹ̀yìn ò sí padà sí ọwọ́ wà lójú kan bí omi adágún. Àlàyé ti fẹ́ jọ lójú mi nù. Afa, understand ju mi èsì sọ̀rọ̀. Bí ọ̀rọ̀ gbèsè ayé mi ṣe rí kọ̀ọ̀kan ilé sọ yìí. Afa, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run sánú. Sọ́ọ́lì mi mo di ẹni tí kò rí yẹn lọ. Mo kúrò níbi tí mo wà wá padà sí fíléèjì. Afa, mo bá wọn ṣe àárò. Mo ṣe ibi tí wọ́n ti ń ta gàrí. Láìláìlọ́lá. Ṣùgbọ́n nígbà tó tó tásìkò kan ọlọ́run tó gbé ọwọ́ ẹ̀ dé mo rán lánà. Alhamdulillah. Ibi tí mo ti ń jó tí mo ń yọ tí mi dùn yìí pé mo ti ń wà òkè ọmọ ẹ̀yọ kan ṣoṣo tí mo tún bí ọ̀nà tó fọ́ sílẹ̀ tó wà kọ́. Láìláìlọ́lá. Afa ẹ ṣàánú mi ẹ jẹ́ kí n kú mi wà láyé ẹ bá mi bẹ ọlọ́run nínú àjàgà tí mo wà yẹn nínú òwú aláǹtakùn tí mo bọ́ sí yẹn ẹ yọ mí kúrò nínú ẹ ṣàánú mi Àfà. Ọ̀rá gbogbo tí ọlọ́run dá dáradára ni ìgbà tí Ànábì ń bẹ ní àárín àwọn ọ̀tá tí wọ́n dojúkọ ọgbógun tí wọ́n fìtínà rẹ̀ ọlọ́run wà ní ọ̀dà wọ́n á sọ àyà sẹ́gun méjì kalẹ̀ kàǹkà fún un kúlẹ̀ àwùsù ìkíní kúlẹ̀ àwùsù ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fi ṣe àyà ìṣẹ́gun fún un ẹ̀yìn ọlọ́run sì ti sọ nínú àyà Al-Qur'ani rẹ̀ ní àdéhùn ní astajibu lakum ẹ pè mí ó pa wá láṣẹ ni pé ká pe òun táwa bá lè gbìyànjú tá a bá fi lè pe òun ó wá ṣe ìlérí ó ní gbogbo tá a bá béèrè pátá òun ṣe ọlọ́run ṣe kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ ọlọ́run ṣẹ́gun ọ̀tá fún Ànábì
àyà kan sì tún wá ń bẹ nínú Al-Qur'ani tó sọ yìí pé wa inna jundana lahumul ghalibuna wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Tẹ́rí ọ̀tá ni ìjà dédé débi tí a lọ o Ọlọ́run sì ti ṣèlérí pé tá a bá lè pe òun ó ṣẹ́gun ọ̀tá fún wa. Àwọn àyà wọ̀nyí ni àwa ó ṣe ètò ọ̀ǹtú rẹ̀ tá a fi ṣe ìṣẹ́gun fún yín tó bá tó bí ọjọ́ 3 kẹwàá gbà a sì nígbàgbọ́ pé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tó sókùn pátá Ọlọ́run tó máa lẹ́sìn. Astaghfirullah innal ghafurur rahim. Àwa kọ́ la ṣe àwa kan lè bá yín bí Ọlọ́run Allah a sì nígbàgbọ́ pé yóò dáhùn. Ẹ wá rí tó bá ti rí bí ẹ ṣe ń fẹ́ ẹ̀yin bá wa tó mọ́sálásí wá sí. ẹ̀dùn náà fa ṣé kí ló ń tọ́ láti sọ fún mi ni pé tí n bá lè kó inú kínní ẹni gbogbo kan náà lójú kí n bá yín tún mọ́sálásí yẹn ṣe lọ. Ẹ bá wa tọ́jú mọ́sálásí wa. Ṣé o ti bá kó o lóko fún ẹ bá ẹ ti jẹ́ kí n lè rí iṣẹ́ tí mo lọ jẹ́ kí n lè rí ẹ máa wọlé máa padà wáyé sí iṣẹ́ fún ẹ ṣe. Ayé nàjú dáná làwọn oníkàlì dùnà salamu kala brother salamu kala brother salamu kala ayé nàjú dáná làwọn oníkàlì dùnà salamu kala brother. Tani Yetunde kí ló dé Yetunde okay jókòó wá jókòó Yetunde ara ni mi kí ló ṣẹlẹ̀ gan jẹ́ kí n mọ̀ máa wí sọ̀rọ̀ lásọ aṣùkọ́ ara ni mi gòkè ara ni mi o. lókè sọ̀rọ̀ náà. mi mọ̀ ìfẹ́ àníjù ló kó bá mi nígbà kan. Bàbá àlàyé tí mò ń ṣe fún yín ni wípé gbogbo àwọn tá a jọ rìn pátápátá ìyàwó olówó ni wọn o mọkọ wọn dẹ̀ ṣe lówó tó bẹ́ẹ̀ nìyá ṣe ń jẹ wọn tó torí gbogbo owó tọkọ wọn ní owó yẹn ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà níyàwó tán fẹ́ ṣe pọ̀ tó wọn wá gbádùn ọkọ wọn bàbá iṣẹ́ tí wọ́n mọ̀ pé tọkọ wọn bá kú tán ọwọ́ tọkọ wọn tún ṣe é lẹ́yìn pípé tún ní láàrin wọn. wọ́n bẹ̀rẹ̀ sí ní jà sógun kí tèmi má bàa wá dà bẹ́ẹ̀ ń lo lójú jíjì èmẹ̀kún sùn báyìí bàbá kí ni. ọ̀kàrèmọ́dé yóò dà fún ọ bẹ́ẹ̀ bá ti ń bá gbà rìn ọ̀rọ̀ rẹ̀ ò ní ọ̀rọ̀ rẹ̀ ó dorí kodò kọ́ máa kodò ìbọn ti fẹ́rẹ́ rí ọfà ṣe bí lọ́fà lójúgun ń bára wọn ọtọ̀ gẹ̀dẹ̀ ń ṣe ìwé ìbọn ya fẹ́rẹ̀ rẹ̀ ó rí bọ́ ó dorí kodò àbí ó dorí kodò rọ́ọ̀ṣẹ́ ó dorí kodò. àṣẹ o. pátápátá ni wọ́n fọ́ ojú kùmbàkùmbà ni wọ́n dẹ́ máa ní máa dá kò jẹ́. rárá o bàbá ayé ò ní pẹ́ fura sí yàn nǹkan tèmi rò ní pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan wípé owó lobìnrin mọ̀ tí ò bá ti lówó lọ́wọ́ kò ní wo obìnrin débi tó bìnrin máa pè nǹkan tí mo fẹ́ nìyẹn. tí ká pa lápáyé kọ àpáyé. àpáyé ó ti o bàbá ẹ mọ nǹkan tí mo sọ ni tó bá jẹ́ wípé ìwọ̀nba owó kékeré tí ò ní kọjá ẹnu ti tèmi àti ọmọ tí mo bí fún nìkan ni ó ti tàn kò ní dín mìíràn pé òun fẹ́ yàwó mi nǹkan tí mo fẹ́ mi fẹ́ nǹkan mi. àmọ́ wá rántí bí kò tó rí ọba ìbò tí ló ń wò yìí tó kó tí kó ọwọ́ owó náà ní sí gẹ́ bẹ́ẹ̀ kò ní sí pọ̀ náà má ọ̀rọ̀ dáadáa o. àmọ́ ṣe kọ́kọ́ mi ó sà máa wò mí lẹ́ẹ̀mejì kódà ó lè wò mí lẹ́ẹ̀mẹrin ó tó ná kí n kọ́kọ́ nǹkan kan wò mí ta a ní kí n ṣáàtì nífẹ̀ẹ́ kó náà sì nífẹ̀ẹ́ mi mo sì ti bímọ fún un ọmọ yẹn bá wá dàgbà tó lówó lọ́wọ́ á máa tọ́jú èmi àti bàbá ẹ̀
ẹ wo ẹ gbàgbé léwu. ọ̀dà n ó fọ́n kinní kan ọ̀sẹ̀ kan bẹ à ń pè ní ọ̀sẹ̀ akórèdànù. akórèdànù. àdéhùn àwẹ̀ láago kan o orí odò wọn ti tì í wẹ̀ bó bá ti wá gorí odò ní ọmọ ẹwẹ́ sẹ́hun sọ ọmọ pé agbéní mọ̀ gbére lé ní olókun àlùkò ní gbére lé ní ọlọ́sà agbére ọ̀wá ní gbére wá mọ́ gbogbo eré ọwọ́ ọ̀tún ò ní jẹ́ tiẹ̀ eré ọwọ́ òsì ò ní jẹ́ tiẹ̀ eré àríwá ò ní jẹ́ tiẹ̀ eré gúúsù kò ní jẹ́ tiẹ̀ gbogbo àsìkè ara rẹ̀ ní ọmọ wẹ̀ dànù gbogbo owó ara rẹ̀ ní ọmọ wẹ̀ dànù gbogbo bí tí ń fà tí ń tò tẹ́lẹ̀ ní ọmọ wẹ̀ dànù bó bá ti wá wẹ̀ tán sórí odó sọ̀mọ̀ pé díẹ̀ ó sàn wọ ìsàlẹ̀ odó ó sì mọ̀ pé ntọ́dọ̀ bá ti dé ọ̀gbọ̀n oríta mọ́ gbogbo àsìkí rẹ̀ ìrẹsẹ̀ rẹ̀ odi ọ̀kanu àbí kápá lábẹ́. kí mo tún wá fẹ́ jókòó sí i alákọ̀ọ́kọ́ ọ̀dà ọmọ ọdún mélòó ni mí. kò bí apá lábẹ́ àmọ̀ sí nǹkan. Kétúndé ó ṣe àdúrà kan yìí tán fún mi ó mà dájú o ó dájú gan-an obìnrin ni mà dáná ẹ tiẹ̀ gbọ́dọ̀ já kọ́fì yẹn sílẹ̀ náà ṣé yẹn lọ́jọ́ kó wá ṣekú pa ọmọ kan ṣoṣo tá a bí. èmi kọ́ ni mo pọ̀ ọmọ wa kì í ṣe mi ikú ọmọ wa. bàbá iṣẹ́ ti já ewé yín ti sunko lára ọkọ mi tọ́kọ mi ti dolówó tabua báyìí o bẹ́ẹ̀ ni mo sì wá ń fura sí ọmọbìnrin kan báyìí tí òun àtọkọ mi jọ ń ṣe wọléwọ̀de ju gbogbo ẹ lọ bàbá mo fẹ́ ká tún iṣẹ́ ijó òní ṣe mo fẹ́ ká tún ṣe. ká tún ṣe. bẹ́ẹ̀ ni. ká tún sọ̀túnlẹ̀. bẹ́ẹ̀ ni. ń bọ̀ náà já béèrè náà. Yes. pátápátá pírapíra àti afún ègì ọ̀yẹ̀ tí ìdojú ọ̀tá ẹ̀ délẹ̀ mìíràn bá korin ọ̀kan ní tẹ̀ ẹ́ fún kan irin ló korin. wo kìí ṣe pé ewé sọ̀kò kìí ṣe pé oògùn ọ̀jẹ́ àmọ́ bí irin bá ti kan rin ọ̀kan tẹ̀ fún kan irin lọ́kànrin lọ́kàn fi tẹ̀ fún ọ̀kan. irin kan rin. torí ẹ ni mo ṣe ń pariwo wípé ìyàwó mi ló pa mí lọ́mọ. ìyàwó tuntun tó fẹ́ ló pa mọ́ tó mọ́ ọkọ tuntun tí mo bí mo dàgbọ́ pé kó má fẹ́ yàwó. gbogbo tí mo fi ìsapá náà nìyẹn pé mi ò fọwọ́gún o. gbẹ́nu lọ́wọ́ jọ̀dọ̀ kí ló ń sọ tó ń dùn lẹ́nu ẹ̀ yìí ṣé tí wọ́n bá kó mi sí wàhálà báwo mo ṣe máa bọ́ sí ẹ̀kọ́ pé mò ń sáré kiri tí màá fi lọ pàdé ẹ̀ lọ another person sọ fún mi náà ìwọ ló kọ̀ sókò wàhálà yìí náà ṣé mi tọ́jú ẹ ni ṣé wàá níbi tó bá yára ẹ̀ já báyìí ṣé o ti rí báyìí obìnrin máa nìka o ìwọ lọ́run ó dáa mo máa jẹ́ kéèyàn sí ẹsẹ̀ gbé níbẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ ṣe é rí pé àṣìgbèrè lẹ́yìn mo sí ẹsẹ̀ gbé ó sì fi tiẹ̀ àfẹ́ẹ̀tì mi ṣùgbọ́n àbọ̀ abálọ̀rọ̀ ti àbọ̀ abálọ̀rọ̀ rẹ̀ Tóbi lọ́ba Tóbi Tóbi. Àfà ṣe bílí pé nígbà tí mo wọnú rúùmù ẹ̀ mi ì bá níbẹ̀ mo wò pé bí mi ṣe bá ibi tí àwọn kò máa bínú máa wọ̀ pé máa wọ̀ ìbínú pẹ̀lú kan tí ìyáálé ẹ̀ sọ fún mi tí ìyáálé ẹ̀ jẹ́ kó yé mi pé alágbára ni wọ́n á fúnra mi brain padà pé kọ́kọ́ wá yọjú sí kó tó di pé màá tẹ̀ take any action dábàá fún àyè gbàmí kalẹ̀. Allahu akbar kabira. Àwọn sáà kò fi bẹ́ẹ̀ jọ mí lójú náà. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fẹ́ tán ìmọ̀lẹ́ ni. Ó ṣe fẹ́ tán ìmọ̀lẹ́ báyìí. Bẹ́ẹ̀ni. Ṣé nǹkan tó kù ní báyìí? Ó dáa bẹ́ẹ̀ sí kọ́kọ́ rí mi. Torí tó bá jẹ́ pé ẹ kọ́kọ́ rí tẹ́ ẹ lọ gbé jákòó tó aláwọ̀ aláwọ̀ tó sàpamọ́ Ọlọ́run nìkan ló hàn sí èmi ọ̀rọ̀ pé òun náà lágbára kan o. Ṣùgbọ́n bó ṣe wá rí yìí àwọn ọmọ sí àdúrà lọ́dọ̀ tí wàá ń bí apá kejì rẹ̀ ọ̀dọ̀ tí yín lọ́wọ́ o torí pé ẹ rí àdúrà ó dà gẹ́gẹ́ bí iná ìtura rẹ̀ tàbí ká fi wé kándù tó jẹ́ pé wẹ́rẹ́ wẹ́rẹ́ ni mo yọ tàbí ká fi wé ẹyẹ
tọ́já sí pé kò lè fi apá kan fún àfapá ẹlẹ́ẹ̀kejì rẹ̀. Báwa bá ti wá ń ṣe àdúrà lọ́dọ̀ tí wá ń bí ẹ̀yin ẹ máa ṣe sàárà o. How many days lè máa fi ṣe prayer yẹn? Ọjọ́ 3 àti ọ̀sán àti òru làwọn ò fi ṣàdúrà ń bí ẹ̀yin ẹ sá máa ṣe sàárà. 3 days lábẹ́. Bẹ́ẹ̀ ni láti fi ṣe. Àfà irú àwọn sàárà wọlé sọ pé mo lè ṣe náà ṣé ìrìn àwọn àdúrà lè kí àwọn ti máa ẹ. Ẹ sá ti máa dùn àwọn èèyàn nú ẹni tí jẹ bá tọ́ sí ẹ fún ẹni tí mo bá tọ́ sí ẹ fún ẹni tẹ́ lè bùn lọ́wọ́ ẹ sá máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀. Ó dàbí lójú pé ibi tí òkùnkùn sì tún wà Ọlọ́run á tàn mọ́lẹ̀ sí. Àdàbò ti gbọ́ àfà ẹ ṣe lè ti máa lọ. Ẹ má jà ẹ má bá yẹn jà o. Èmi ò máa lọ pátì kankan, ó serious. Gbàgbé ni. Ẹjọ́ mi kọ́ o, ọ̀rọ̀ ọmọ ni o. Ẹ̀yin ìyá, ẹ gbà mí, ẹ ṣàánú mi. Ẹ̀yin náà ni mo sá ń bẹ̀. Ẹ mọ́jọ́ ológun náà kàn mí ó ṣeré etí omi. Ẹ mọ́jọ́ olójú kan mi ó ṣeré oko. Ẹyọ kan oṣù tó kù lọ́wọ́ mi ẹjọ́ dasán lábò mi lọ́jọ́ ogbó mi. Ẹ mọ́ jẹ́ ń fi sẹ̀ jẹ́. Àjíù, ṣé n tó ń sọ fún Anísìn ni pé ẹ̀jẹ̀ rẹ̀ ń ò ní san. Padà! Òdì àdáni. Ó di dandan tó bá ti tó àsìkò ẹ̀jẹ̀ rẹ̀. Ó di dandan kó o sọ fún wa ni. Àbí bò ni? Ẹ̀yin náà mọ̀ pé bẹ́ẹ̀ ni mò ń bẹ̀ yín. Ẹ ṣáà mọ̀ pé kò sí nǹkan tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi látijọ́ tí mo ti dénú ẹgbẹ́ yìí tí n ò ṣe o. Gbogbo tẹ́ bá tilẹ̀ fẹ́ náà ni mò ń ṣe fún yín o. Ẹyọ kan ṣoṣo tí mo wá béèrè ó yẹ kẹ́ ẹ yọ̀ǹda rẹ̀ fún mi. Ẹ dákun, ẹ jọ̀ọ́, ẹ dákun. Kúrúbùsù ayé o. Ayé jẹ́. Kúrúbùsù ayé o. Kúrúbùsù ayé. Ayé jẹ́. Àjíù. Ìyá. Àbíamọ ni ọ́. Mo mọ̀ pé o fẹ́ ká fi ọmọ rẹ dájọ́. Ọ̀nà àbáyọ ń bẹ táwọn ayé ò ṣe fún ọ. Ọmọ rẹ ò ní kú. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé. Sọ fún ọmọ rẹ kó lọ lọ́kọ. Sọ ọmọ yìí pé àbọ̀ ajé ní ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n tó bá ti lọ́kọ ajé tí ń bẹ lára rẹ̀ á wàá sọ di akọ ajé. Ọkọ rẹ̀ láàfin akọ ajé láàfin sí lára. Ìyá wa ẹ dákun ẹ ní sùúrù tí n bá gbọ́ yín yé dáadáa níta ń sọ fún mi ní ìsìn ni pé abo ajé tí ń bẹ lára ọmọ mi o ara ọkọ rẹ̀ lẹ́wàá parí akọ ajé sí. Ẹ wò ó ẹ̀yin náà sì mọ̀rọ̀ ọkùnrin o tó bá lọ kọjú tóbi ọmọ mi sórun alẹ́ ńgbà tó bá yá ńkọ́ tó sì ti fi gbogbo ara ṣajé. Àjíù kò rí bẹ́ẹ̀ sọ ọmọ yìí pé tó bá ti ní ọkọ rẹ̀ láàfún ní akọ ajé tí a fún tá a bá wá fún ọkọ ọmọ rẹ̀ ní akọ ajé yóò tọ́jú ọmọ rẹ̀
àjíún ebí ọmọ pa wà ní ṣe bí n tí a bá ti fẹ́ kó ṣe èmi ò ṣe ṣùgbọ́n kí tóbi ọmọ rẹ kó sáti fẹ́ ọkọ tó fẹ́ràn rẹ̀ dénúdénú torí pé yóò fi owó tọ́jú ẹ̀. ó ti dá ọkàn mi balẹ̀ ńgbà náà ńgbà tẹ́ ti fi mí lọ́kàn balẹ̀ báwọn èyí ò dáa báwọn. ṣùgbọ́n kan ń bẹ o. ṣùgbọ́n ìwọ tún ni. ṣùgbọ́n tí ń bẹ náà ǹjẹ́ tí mo bá sọ sí ara abiyamọ ò ní ta ọ́ àti gbogbo àjọṣepọ̀ tí ọmọ rẹ tóbi àti ọkọ rẹ bá ń ṣe àwa láàmú gbà á o. tí n bá gbọ́ yé dáadáa níta tún sọ fún mi nísìnyí ni wípé gbogbo ohun tó bá yẹ kán fi ṣe ọmọ ẹ̀yin lẹ mọ̀ gbà. àwa láàmú gbà á torí ní ọmọ ìdí níta fẹ́ fún. ẹjọ́ kí wọ́n lè rè tóbi ọmọ mi láyé báyìí. wo o nínú kí tóbi ẹ kú tàbí kó wà láyé kan lọ́wọ́ wọn mú. oṣù náà. ẹ wo ẹ̀yin àìgbẹ́ kan ni àti kúkú mọ̀ ń sẹ́yìn pé ọmọ yóò lè bímọ mọ́ bet tèmi wá bí báwo ló ṣe jẹ́ tó fò sọ́lẹ̀ lọ́sàn-án kan tó dẹ́kun. èèyàn náà sẹ́yìn mi. lóbùsù ayé o. ayé ń jẹ́. mo kí gbogbo ẹ̀yin Sàngàbẹ̀ fún ìjàláyà. ẹ wo gbogbo tẹ́lẹ̀ ṣe pátápátá mo ti ṣe o ọmọ mi ti lọ́kọ. àmọ́ ọkọ tó wá ní ti níyàwó kan lé o kódà ìyàwó òun ti bímọ o àmọ́ mo rí pẹ́ni tó nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú ni ó nífẹ̀ẹ́ ọmọ mi dénúdénú òun náà mo ní sọ fún yín o. àjíún màálùú tó súnké ìdùnnú alápàtà ni ẹran wa fi pọ̀ sí i ni. bẹ́ẹ̀ ni gbogbo ọmọ tí ìyáálé bá bí pátápátá ẹran tiwa ní ìní oúnjẹ wa wá pọ̀ sí i. ó ti dáadáa ó ti dáa ọkàn mi balẹ̀ gbà náà èyí ìkan o nípa ètò ní ìṣèwádìí náà ẹni tí ọkọ ọmọ mi fẹ́ràn tọkàntọkàn mo ti wádìí rẹ̀ o ọ̀sọ́pọ̀ ló kọ rẹ̀. ọ̀sọ́pọ̀ ẹ̀yẹ rí ó yà kùtù ọwọ́ rẹ̀ àbí. ọ̀sẹ́pọ̀ káríkárí ọ̀sẹ́pọ̀ káríkárí ọ̀sẹ́pọ̀ káríkárí òòrùn kàtàrí gbogbo òòrùn kàtàrí gbogbo òòrùn kàtàrí gbogbo òkùnkùn bírùkù bírùkù ọ̀sẹ́pọ̀ káríkárí lórúkọ tí a pè àwọn ayé òòrùn kàtàrí gbogbo lórúkọ tí a pè àwọn àjẹ́ ọ̀run òkùnkùn bírùkù bírùkù lórúkọ tí a pè àwọn àyà ọ̀sọ́pọ̀ o àwọn fẹ́ pọ̀ lónìí o kọ́ jẹ́ wa ní òtí wa ọ̀sọ́pọ̀. ayé máa burú o ayé níkà ṣé iná wa aráyé lóde báyìí ṣé ẹ rí ayé lóde báyìí ẹ wá ayé títí ẹ sì ráyé ẹ wá mú agbára ẹ bẹ̀rẹ̀ sí ní lòlòkulò tọ́lọ̀ bá fún yín lágbára ọ̀tọ̀ níbi tó yẹ kẹ́ ẹ lò sí ẹ wá wo ibi tẹ́ ẹ lò sí nísìnyẹn níbi tó padà já sí fún yín. kí ni mo fẹ́ ṣe báyìí o. ṣiṣẹ́ kù ṣíṣe kan ò sì sí ju wípé ẹ tí ì lọ́lá o ẹ tí ì ní ọ̀la kódà ẹ tí ì ní kankan nínú ọ̀rọ̀ torí ìtẹ́ ẹ̀kọ́jọ tẹ́ ẹ̀ ń pè ní nǹkan yọ lọ. afa ẹ dákun ẹ ṣàánú mi ẹ mọ jẹ́ kí n tún padà sí kan wọn ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ṣé ẹ mọ̀ pé téèyàn bá mọ wàhálà àti bẹ nínú tó ti lówó lọ́wọ́ rí tí kò padà lówó mọ́ èèyàn mọ̀ pé wàhálà gidi ni mo ti tẹ̀sítẹ̀ mo ti mọ̀ bó ṣe rí ẹjọ́ tuntun ọlọ́run kí la fẹ́ ṣe báyìí. ẹ ṣe mọ́ tanra yín owó ẹ̀jẹ̀ ni yóò parẹ́ tán yányán porogodo. mo dára afa kí wọ́n lò dábàáyọ báyìí. àdìwú ní astajibula kan lọ́lọ́run wí àló ní ká pe òun ọ̀ dáhùn nígbà tí tí wàá lè fara ti ọlọ́run báyìí ó ti ṣetán àti dá yín lò yóò sì tó yín ní títò tí ọlá yóò tó yín ní títò tí ọlá gbogbo tẹ́ ẹ fẹ́ orí pátá ó sì tẹ́ yín lọ́wọ́ pé torí pé ọlọ́run sọ fún ara rẹ̀ ó ní tawakkali ala Allahi fahuwa hasbuhu tẹ́ bá gbára ti òun ọlọ́run ọba òun ó tó yín ní títò tọ́lá òun ó tó yín ní títò tí ọlá ó tún wáá fi kún yín pé tawakkali ala Rahman
nkúntà àkìlà ẹgbẹ́ra tí òun ọlọ́run ọba tẹ́yìn bá ṣe nìkan tó ní làákàyè. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu jalla jalalu. Ọlọ́run ọba tó tóbi tí ò sí nǹkan kan tó tóbi tó. Ọba tó tóbi tí ò sí nǹkan kan tó tóbi tó lọ́run. Ọba tó gbọ̀ngbọ̀n, ọba tó ní karamọ́ tẹ́nìkan kan ò lè fi wé. Ọlọ́run nìkan lọ́ba tó lágbára. Àwọn ará ayé yìí, àwọn alágbára ayé lásán tí wọ́n lérò pa wọn lágbára. Ẹ wo ogun kìíní, ẹ wo ogun kejì, ẹ wo bí agbára ìgbà tí irin kan retí kiri kan tẹ̀ fún kan. Agbára tí wọ́n sì wá ń wá kí ọ̀hún kó sẹ́mọ́ kóró mustadi. Agbára wọn kò tó dín ní báyìí, kò tó kíní báyìí nínú agbára títọ́ Ọlọ́run ọba, ibi tí Ọlọ́run ọba ní agbára tó pọ̀ dé. Fún díẹ̀ yìí, àwọn tí wọ́n pera wọn ní nǹkan wọn lágbára kankan, Ọlọ́run nìkan lọ́ba tó lágbára. Àfáà, a ṣe àǹtú kan fún yín. Ilé ilẹ̀ dá sínú omi tẹ́ fi wẹ̀. Ilé ní ọ̀fọ̀ gbogbo aburú gbogbo ọwọ́ ọ̀tá tí ń bẹ lára yín pátápátá nù. Yóò tó wá sí okùnfà oore dáadáa méjì ọjẹ́ títí yín fún yín. Masha Allah bi kudratillah rahman. Ìkìlọ̀ àtàkìyèsí. Ìgbà tí kálukú ń bọ̀ látọ̀run, Ọlọ́run yà àwọn kankan mọ́ tó jẹ́ bí àdámọ́. Àwọn ìyàwó yín méjèèjì ẹ gbọ́dọ̀ lé wọn lọ, ẹ gbọ́dọ̀ lé wọn lọ. Àti kínní àti kejì ẹ gbọ́dọ̀ lé kankan lọ. Àfi èyí tó bá sọ pé ó sú òun ò ṣe mọ́. Tẹ́ bá ti lè ṣe yí àti kínní àti kejì ọ̀nà méjèèjì lórí ọgbà àmọ̀tọ́ yín wá. Masha Allah bi kudratillah rahman. Ẹ sì rí ọ̀nà Ọlọ́run bó ṣe jẹ́ nù. Ṣé pé tí abájọ gbé ìtura pẹ̀lú ìfẹ́ dání àwọn náà sọ̀rọ̀ ìka tí wọ́n ti ṣe fún mi. Bẹ́ẹ̀ni. Tí Ọlọ́run bá lè bá mi ṣe tí mo ṣe ń rí tí olódì mi ò padà sí tẹ̀lé àná ẹ̀mí nígbàgbọ́ pé mo sọ pé kàtẹ́ fẹ́ ni pé kí n bá mi tún mọ́ọ̀sì kì í ṣe. Bẹ́ẹ̀ni. Àwọn tún mọ́ọ̀sì kì í ṣe. Ọlọ́kùnrin lọ́wọ́. Ẹ ti lọ sí àjì. N tí lọ mọ kọ́ lọ́wọ́ sí ìrànlọ́wọ́ tí ń lọ. Ọlọ́run ṣe rọ. Àmín. Ẹ wo ẹ máa lọ sí àjì. Àmín. Ṣé ti gbọ́ ẹ máa lọ sí àjì lọ́dún yìí. Pẹ̀lú ìwọ̀n ẹ̀rí kó máa tún ṣe tó ìṣìyàn lọ. Bismillahirrahmanirrahim. Inna masala Isa indallahi kamasala Adam ala qawmin turabi summa qala lahu kun fayakun.